orí tó máa jáde onísàlá ìdè ọmọ tí ó lè ti gbàlẹ̀kẹ̀ onísàlá ìlò àkọsílẹ̀ ẹ̀dá ti dúró ẹni tó lè yí ọba Ghandi Àfọlábí sọ mọ́gbó máa sọ. orí tó máa jáde onísàlá ìdè. bàbá ní nǹkan tó máa fi pọ́ lójú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ máa jó máa kọ́ bàbá ní nǹkan tó máa kọ́ kú máa play orin kábíyèsí kan sí máa mú dé sí. orí tó máa jáde onísàlá ìdè ọmọ tí ó lè ti gbàlẹ̀kẹ̀ onísàlá ìlò àkọsílẹ̀ ẹ̀dá ti dúró kò sẹ́ni tó lè yí ọba Ghandi Àfọlábí sọ mọ́gbó máa sọ tiwa. tó ilé mi ti ń ṣe nídìí wọnú tó bá ti wù ọ́ mo bá lórí péjì tiẹ̀ kọ́ máa sunkún kọ́ máa ké kọ́ máa lulu arò kọ́ máa sunkún bọ́ọ̀bà mo sọ fún yín bá ní nǹkan sọ ẹ máa ṣe bí mo ti ń ṣe yìí nísìnyí ẹ máa jó ẹ máa fi ijó gẹ́gẹ́ kọ́ mọ̀ pé ilé òkú sọ kò sí lábúlé òkú sọ wà láyé inú wa ń dùn ara wa sì yà gágá kò sí jà pínrín kò sósì pínrín kò sọ́tẹ̀ ọláyíwọlá ṣe sí àyẹ̀sẹ̀ kí ni sọ lọ bẹ́ẹ̀. ẹ mọ àwọn tó jẹ́ ti yín ẹ post ẹ̀ sí yọ̀ǹda wọn ìwọ́n ṣe pé èèyàn kan bú kábíyèsí ẹ tún wá rí post ẹ̀ ẹ post ẹ̀ sí fọ́tò òun mọ fọ́tò sọ̀rọ̀ ni fọ́tò ní sọ̀rọ̀ fọ́tò ni a sì tún kọ ọmọ nǹkan kan púpọ̀ èmi ò gúdù ní writing ni ó icon kan tí mo gúdù sí tí mo mọ̀ sí mo ti ń ṣe ọmọ yẹn fún yàn tán àwọn kan kọ́ ọmọ nǹkan kọ Mr. Fẹ́mi òun mọ̀ nǹkan kọ ẹ̀wọ̀n péjì ẹ̀ post ẹ̀ kó dẹ́ẹ̀dì ó gbé èbó dákú ó gbé èbó gbogbo àwọn tó mọ̀ nǹkan kan mọ̀ ní gbogbo ẹ̀ máa post ẹ̀ sí wọn àwọn ọkọ̀ wọn tún sọ àmọ́ kẹwàá ibẹ̀ wọ́n ní ọba Ghandi ìrànjú lẹ̀ ẹ̀ wá tún post ẹ̀ ẹ̀yin sọ fún wọn pé tí wọ́n fi ń dakọ̀ àní ọba Ghandi o wọ́n kájú òkè èyí ò lè wá nínú post rí bí tí ọba ti rẹ́rìn pé àwọn oníkájèsí rẹ́rìn o àbá rẹ́rìn dáadáa ni wọ́n sì tutù dáadáa kẹ́ post yìí nínú post nǹkan sẹ́yìn rí gbogbo pé wọ́n lọ òkè wọ́n lọ ẹlẹ̀ wọ́n lọ ti dẹ̀rùn ó dọ̀rọ̀ ó di rọrùn rí nínú post rí post yìí ìlà ń ṣe nísìnyí tó di post yẹ tẹ́ post yẹn gbogbo púpù tí ń bá wà ẹ ṣeun ọ̀rọ̀ Kòtòpọ̀ TV ẹ ṣeun ọ̀rọ̀ Kòtòpọ̀ TV wọ́n gbìyànjú kọ́dà ju àwa lọ àwọn máa ń sọ̀rọ̀ pẹ̀lú education ẹ wo program wọn tún wà educated ó wà àwa náà wà educated o torí olùsí ó tó ní pé àmọ́ àmọ́ ń gbé ọlá fún àwọn èèyàn ju tiwa lọ ẹ post sọ́ndà wọn wọ́n wá ní kàbẹ́ńbẹ́ ẹ mọ péjì wọn ẹ post sọ́ndà péjì wọn ni ẹ inbox wọn ẹ post ẹ̀ sí wọ́n sọ́ndà péjì wọn kọ́ ẹ lọ inbox wọn ẹ post ẹ̀ sínú DM wọn ni gbogbo pé wọ́n ní gbogbo púpù tí ń bá wà yẹn tẹ́ bá lọ post ẹnìkan bú kábíyèsí ẹni tó post ẹnìkan kan fún ọ lépè náà kí ni tó fẹ́ ká mú bẹ̀ nísìn ṣé n tó wọ́n mọ kábíyèsí yẹn sọ́dá ni ẹ sọ́dá ló fi wá wípé wọ́n ní ẹ wá wò ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o a lọ síbi pé a lọ síbi fàájì ló kú bá ìdánsíá àmọ́ kí ni fàájì wọlé a lọ síbi àwọn ẹ̀bùn ẹ̀sẹ̀ rí ẹlòmíràn ò bóyá àbí kíní ìtàn náà ń ṣe bàbá fi ń wá owó ni abẹ́ ní stúdíò ni wọlé àti ní ìbáwọn kan ní kó aṣọ fún wa yìí ẹgbẹ́ wọn ta ìgbà aṣọ kan ọdún kófìlà fún wa àwọn tí ń ṣe bẹ́ẹ̀ ní wọ́n fún wa ní mílíọ̀nù láì ṣe stúdíò wọlé wọn fún wa torí pé wọ́n yìí fẹ́ ìlú ń bẹ àti táwọn eléyìí fẹ́ ìlú ń bẹ lẹ́yìn wọn àmọ́ àwọn ò ṣe ẹ̀yin tẹ́ ṣe Ọlọ́run fa bàríkà sí èmi ẹbí nu orí wàláyì mo rí pé àbísà open studio Ọlọ́run fi bàríkà sí owó rẹ̀ ní ó ṣe pàpẹ́ lóògùn Ọlọ́run àdúrà tí mo ṣe dénú mi ó bá wù ọkọ sàmí ọba wù ọkọ mọ́ sàmí odi ti ẹnu wàláyì Ọlọ́run fi bàríkà sí èmi ẹbí nu adémọ́ ti pè wọlé ẹmẹ́ pè wọlé lákùn ẹmẹ́ pè wọlé mo fẹ́ kọ́kọ́ gbóhùn iná ẹmọ́ distract mi tí má ti kẹ́ pè wọlé ní kẹ́ pè ẹmọ́ bínú tó pè mí sọ́ọ̀tì ń sà ẹmọ́ ti pè torí Ọlọ́run ànábì ẹmọ́ ti pè wọlé ẹmọ́ bínú. ìmọ̀ fẹ́ dansi aná ni o mi fẹ́ dansi aní o ìyẹn wá wọ ọlọ́kú dànù ìyẹn ọmọ ìbùsùn tó bá o. Ògbómọ̀ṣọ́ ajílẹ̀tẹ̀ Ògbómọ̀ṣọ́ ajílẹ̀tẹ̀ tí ògbó rẹ̀ là ń parí ìlú tàtẹ̀ sáàrin ọ̀dàn ọ̀gán nínú ìlú Akin Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ mo fẹ́ràn rẹ̀ ìlú Akin ẹ̀ẹ́dẹ̀rẹ̀ fún gbogbo ayé ní tìmọ̀ ọlọ́gbọ́n ni wá iṣẹ́ bá ti àṣìṣe ni Ògbómọ̀ṣọ́ fẹ́ ìlú wọn ìlú ọlọ́lá ìlú akọni Olúwa Olódùmarè fọwọ́ àtọ́ra ìlú àmú bọ́bá àtàwọn ènìyàn rẹ̀ lẹ́mí ìfẹ́ àtòdodo abẹnú ọkọ̀ àsìmí o abẹnú ọkọ̀ àsìmí ogun òjàjà kọ́kọ́ Ògbómọ̀ṣọ́ abẹnú ọkọ̀ àsìmí. Kí Ọlọ́run kí ó bùkún fún Ògbómọ̀ṣọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين
اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والحاتم لما سبق ناصر الأكب الأكب والآدي إلى صراطك المستقيم وعلى آله حقا قدر مضى العظيم. ẹ bá máa share program yìí, kẹ́ máa bá mi share rẹ̀, kẹ́ sì máa bá mi comment, kí Ọlọ́run kó ṣamọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa. Gbogbo ẹ̀yin tí ẹ ti ń wọlé òun náà ni mo kí. Mr. Yomide Adeyema, you welcome. Al-Imam Amsat Abdulrasheed, ẹ káàbọ̀, ẹ kú ojúmọ́, gbogbo ilé ńkọ́. Call me ìjọba àti pè ní ìjọba, ẹ kú ọlá. Ẹ bá mi share program yìí. Ká tó bẹ̀rẹ̀, ẹ jẹ́ kí a lọ polówó, ká tó lọ sí ìpolówó lápè, ìpolówó kọ́ o. Ká tó náà wá létí carnival wa tí a fẹ́ ṣe ní ìlú Ògbómọ̀ṣọ́ nínú oṣù tí à ń wó lọ kan, kọ́lọ́n kó ṣe náà fún nǹkan kan wa. Ẹ bá ti ń wọlé ẹjọ́, ẹ máa share program yìí, ẹ jẹ́ a máa comment. Bẹ́ẹ̀ bá share rẹ̀, ẹ̀lẹ́yìn náà fi dá sínú, júwe ọmọ kọnu. Bẹ́ẹ̀ bá ti share rẹ̀, ẹjọ́ yí wa pé tọ́ba làṣẹ ní gbogbo ìgbà. Tọ́ba làṣẹ. Program láàárọ̀ yìí, aláǹfààní àtúntì ju àǹkárá síta. Pẹ̀lú àwọn ìbéèrè ni o. Tí àsìkò kí n pè wọlé bá tó, ẹnìkan ẹ pè. Bí ẹ bá pè wọlé nígbà tí ènìyàn pè wọlé yìí nígbè, máa kọ́ tiẹ̀. Aláǹfààní àti good morning. Aláǹfààní àti gba ìpè kan àbí méjì àbí jù bẹ́ẹ̀ lọ. Aláǹfààní láti ti tún fún àwọn ẹ̀yin èèyàn wa tá a jọ ń ṣètò yìí ní gbogbo ìgbà. A fún wa ní ẹ̀bùn àǹkárá. Nígbà pé lọ́wọ́ tá a wà nísìnyí, ẹ̀bùn tá a lè pín náà ní aṣọ carnival. Káwa náà lè bá participate, kó máa jẹ́ àǹfààní fún gbogbo àwa táwọn fi dátà wa náà wo programu yìí. Ẹ̀yin tẹ́ wà lẹ́nu iṣẹ́ yín, mú kí owó máa yá o. Ẹ̀yin tí ẹ wà lórí ìrìn, ní sírìn o, Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́. Ẹ má jẹ́ àgbàgbé láti máa share programu yìí bí a bá ti ń wọlé. Mr. Gbemi Moses, God bless you too sir. Mú kí kò ní bàjẹ́. Mú kí ọlọ́lá wa, àti kí Ọlọ́run, wá dé pé mo kí Ọlọ́run, mo ti kí ànábì nù, mo kí Fatiha, mo sì kí sọ́tọ̀lẹ̀ Fati. Mo wá kí bàbá ọlọ́lá wa, wọ́n ní nǹkan ní ìdí méjì kí ní ó bí ni, àbí bọ́nà sọ máa ń pòwe náà, ẹ má jẹ́ kí n pòwe náà. Bàbá wa His Imperial Majesty wa Gandhi Afọlábí Ọláoyè, olùmọ̀gẹ́gẹ́ kẹta, ẹ bá ń ṣe kábíyèsí fún bàbá, kábíyèsí o. Wallahu ya'simuka minan nas, la takafu daraka wala taksha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Bàbá Gandhi Afọlábí Ọláoyè, Ọlọ́run jẹ́ mi yín ogun. Bàbá Gandhi Ọláoyè, Ọlọ́run jẹ́ mi yín ogun. Bàbá Gandhi Ọláoyè, Ọlọ́run jẹ́ mi yín ogun. Ẹnìkan sọ fún láti máa ṣe fún bàbá Ọláoyè, ó ní ká máa ṣàdúrà fún wọn. Kò sí nǹkan kan tó kù mọ́ tó ju àdúrà fún bàbá wa Gandhi lọ. Gbogbo wa náà ẹ má wá jẹ́ àṣàfihàn. Ẹ já máa ṣàdúrà fún bàbá wa Gandhi, ká máa bẹ Ọlọ́run fún wọn. Ká máa bẹ Ọlọ́run. Mr. Adegbola Stephen, my PR kò ní bàjẹ́ sá. Àdúrà bàbá Gandhi nídìí, ẹ̀rí ọba ti gòkè odò káfárá tó já. Ògbóni mi, ọmọ àfògbójà bí èṣù ọ̀dàrà, torí mi lọ́mọ Ògbómọ̀ṣọ́ mọ́júgun. Ẹ bá ti ń wọlé máa share program yìí, kẹ̀sì máa comment. Aláwọn ọ̀rọ̀ tá a fẹ́ sọ níwọ̀nba kí n tó bẹ̀rẹ̀ sí ní gba ìpèwọlé láti máa pín àwọn àǹkárá carnival wa nílùú Ògbómọ̀ṣọ́ tí à ń pè lórúkọ ìyá wa Àyọ̀ká, Fẹ̀yìntọ́lá Àyọ̀ká Oníkẹ́pẹ́, tá à ń pè lórúkọ táwọn ọmọ wọn yóò náà fi ń ṣe ìrántí wọn láti fìfẹ́ hàn sí gbogbo àwọn tá a jẹ́ wọn bíbí Ògbómọ̀ṣọ́, láti kún ìlọsíwájú Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ pẹ́tọ̀ ètí kó wá bá nínà ní ọmọ sí i. Ní táwọn náà nínà nìyẹn ni wọ́n ń ṣe yẹn. Gbogbo wa náà ká máa fi ta bá ní tábà ká máa fi dá sí ká máa fi dá sí. Ọ̀tọ̀ níjó bàjẹ́ bá ti ń wọlé ká máa share program yìí, ọ̀tọ̀ níjó bàjẹ́. Ẹ má ti pè wọlé nísìnyí o, tó bá ń ṣe ojú òpó lẹ́mọ́ ká sọ àwọn ọ̀rọ̀ méjì mẹ́ta kan kí a tó máa pè wọlé. Àti lórúkọ àǹkárá tá à ń pè lórúkọ ìyá Fẹ̀yìntọ́lá Àyọ̀ká àti bàbá wa Isaac Ayọ̀lá, àwọn àǹkárá tá à ń pè, àìpín àǹkárá tán kódà gan àwọn tó ń fún wa láǹkárá sí. Á pín àǹkárá láàárọ̀ yìí, á tún pín fìlà, á tún pín fìlà pẹ̀lú ògo Ọlọ́run. Àwọn èèyàn jẹ fìlà carnival, ẹ sì jẹ àǹkárá. Ẹ rí èyí táwa gbé lọ́wọ́ yìí, kì í ṣe èmi sọ fẹ́ nìkan, èmi ń ṣe blogger, èmi sì lọ́jà tí ń fẹ́ tà ń bí tí ń bà ní mo fẹ́ lọ pé ẹyẹ open studio náà rárá o. Owó àti mọ èyí kó wá nítorí ẹ ṣe nísìn. Àwọn tó ń ṣe bẹ́ẹ̀ tó ń jó bàjẹ́ o, mo dẹ̀ congratulate àwọn tó ti ní studio, Ọlọ́run jẹ́ wọn dá sí. Àmọ́ èmi ò ní di studio ń tèmi torí tí mo ń ṣe yìí ọ̀rọ̀ ló lè mi ń bá káàkiri, ọ̀dọ̀ sì ní jọ bàjẹ́. Lútà ti gbé jẹ̀ka ká tó mú kọyan gan. Gbogbo bá ti wọnú ètò yìí, ìyàwó Queen Sharon kò ní bàjẹ́ sà. Ọládìméjì Abdulsalam, ẹ kú gbogbo àwa kò ní bàjẹ́, ṣeun gbogbo lẹ́ńkọ́. Mr. Kasim Sẹ́ńpẹ́, ẹ bá ti ń wọlé ẹ sáà mọ̀ share rẹ̀, ká máa ṣe program ká máa rí bí kí ni máa ní wàhálà àti share program. Ẹ̀yin ẹ wo bí tí wọ́n ti ń bú kábíyèsí bó ṣe bí bẹ́ẹ̀ ṣe share rẹ̀ tó lọ fà. Ẹ̀yin tẹ̀ ń share rẹ̀, tẹ̀ ń share bí tó ti ń bú kábíyèsí, tẹ̀ lè share bí tí
tá a ti ń sọ pé kábíyèsí ò ní tẹ́ tá a ti ń gbé lárugẹ ọmọ àlè ní automatically I'm not sorry to say I'm not sorry to say ohun tó yẹ ká arán láàmú rán ohun tó yẹ arán àníran àmẹ́jà máa ṣe kí ni ẹ̀yà mọ̀ bọ̀ wá díẹ̀. ogun òjàjàjà kókòràn bàbá tó bí mi lọ́mọ rí torógbó la fi jà bí èṣù ọ̀dàrà ògbó oníbọ̀ ọjà ló ní ọgbọ́n lórí ó ṣe bí eré lọ́mọ ajílété ń bọ́ ṣe ni ògbó oṣù Ògbómọ̀ṣọ́ ní ìdíyán ògbó eré wa dọ̀lẹ̀lẹ̀ ògbólógbó àgbàdo wa. bẹ́ẹ̀ bá jẹ́ Ògbómọ̀ṣọ́ bórí ọba máa wú ẹja gbogbo ayé lẹ́nìí ẹ rí i pé àwọn tí ń jẹ́ ẹ̀bùn lára Ògbómọ̀ṣọ́ àwọn ẹ̀bùn tá a nílò Ògbómọ̀ṣọ́ ti ń fojú hàn dáadáa ntọ́lọ́ ń ṣe fún wa l'Ógbómọ̀ṣọ́ a ti mọ iyì rẹ̀ nísìn mo máa ń wo tí máa wo íńtánẹ́ẹ̀tì tí máa ń wò pé Ògbómọ̀ṣọ́ sáwà náà lélẹ̀ orí mi mọ̀ wá wú àṣẹ ká kí ọba olórí tọ́lọ́ ní pé tọ́lọ́ rán wa tó sí kó wá lójú ká kí ọba olórí tọ́lọ́ rán wa tó sí wa níyè ẹ má ti pè wọlé mo sọ fún wa bẹ́ẹ̀ bá pè wọlé nísìnyí ní gbé ẹ má ti pè wọlé ẹ máa bá wa bọ̀ wá Mr. Fẹ́mi Adédèjì Ògúnmọ́lá kò ní bàjẹ́ ẹ má ti pè wọlé bẹ́ẹ̀ bá jẹ́ Ògbómọ̀ṣọ́ tínú Yorùbá máa dùn báyìí kó iyì ó sì máa wú ó ṣe mí láàánú fún ọ mú tọ́lọ́ bá fún ẹ ọ mọ iyì tọ́lọ́ bá fún ọ nù o àwa mọ iyì rẹ̀ láàfin ní dúró my boss coded photographer photographer tó ní swagger coded photo ọ̀gá nù àwọn photographer ọ̀gá nù àwọn ayàwòrán l'Ógbómọ̀ṣọ́ ayàwòrán fọba ayàwòrán fújòyè àwọn olówó olóṣèlú ẹ̀ẹ́dẹ́ ya fọ́tò dáadáa ẹlọ́dọ̀ coded photo onífọ́tò ọba onífọ́tò òjòyè onífọ́tò òtítọ́ coded photo ẹ̀wọ̀ àwọn fọ́tò tẹ́ wà ń bẹ̀ àwọn fọ́tò tó ju nígbà tó bá ṣe ai pé tó bá ní ai coded tó ju ai lọ alẹ́pọ̀ ó ní AAZ coded photo nìyẹn tí wọ́n wá fọ́tò tó gbámúṣe tí ojú yẹn hàn dáadáa tó ṣe kirikiri ẹ̀ lọ́sẹ̀ sí coded photo ẹ̀kọ́ sẹ́yìn tí ì dá lóhun ẹ̀ ń wá àwọn short video tí ó mọ̀ máa yín tẹ́yìn náà máa dàbí ìgbà tí ẹ ju bẹ́ẹ̀ ti wà lọ coded photo òun náà ni Ọlọ́run fi yún ran Ọlọ́run jọ́ bàjẹ́ iléeṣẹ́ coded òní bàjẹ́ yóò mọ̀ gòkè sí Ọlọ́run tó ní wá à ń bọ̀ díẹ̀díẹ̀ ẹnìkan ní my voice is breaking ṣé lóòótọ́ bó ti rí nìyẹn ṣé voice yẹn ń break àbọ̀ ń jágere ẹ jẹ́ kí n mọ̀ ní comment section. ilé ẹ̀kọ́ yan gan nílé ajílété ni mi ò máa fògbójà bí èṣù ọ̀dàrà ṣọ̀wọ́n Ògúnmọ́lá ń bẹ ń lé bàbá tó bí mi lọ́mọ àwa lọ́mọ akíkanjú ni wá gbogbo ibi tá a bá dé a máa ń lé tété ni torí ajílété ń bàbá tó bí mi lọ́mọ inú mi dùn láti jọmọ Ògbómọ̀ṣọ́ ìwọ ńkọ́ o. tọ́ ẹ ṣe ìyá wa wọ́n ní voice mi ò bírèkì o Akóredé ṣe voice yẹn ṣe dáadáa a jẹ́ pé kí ẹni tó ní voice mi ń bírèkì ọ lọ check fóònù ẹ̀ wò dáadáa nù. lẹ́ẹ̀kan sí mú kí wa pípé a kú dédé àsìkò yìí Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ o ṣe rí ibi tọ́rọ̀ dédú yìí mo fẹ́ bá àwọn méjì sọ̀rọ̀ nítorí bẹ̀rẹ̀ sí ní gba call àkọ́kọ́ gbogbo àwọn táwọn ń pẹ́ wá ní tó bá láṣẹ especially àwa tí a wà lórí ẹ̀rọ ayélujára lórí social media yìí fúnra wa là ń fẹ́ di ara wa síta ọ̀rọ̀ kan ń lọ lórí social media nípa ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ kú bàbá yìí aláṣẹ kejì òrìṣà àti bàbá wa ọlọ́lá jùlọ His Imperial Majesty ọba Ghandi Afọlábí Ọláoyè olùmọ̀gẹ̀gẹ̀ kẹta kábíyèsí o òótọ́ tí ń sọ fún wa lélẹ̀ sẹ́rí àwọn kan bẹ social media tó yẹ pé àbùkù ọba ni wọ́n ń wá tẹ́lẹ̀ ẹgẹ́t àbùkù bàbá wa Ghandi ni wọ́n ń wá tó ní tí ọba wa Ghandi ṣe ọba àlùwọ̀n òṣèlú ẹ̀ àmẹ́ni tí ọba ṣẹ̀ tí ọba dáràn ọlọ́pàá ò lè gbé lọ station tí ìbá sọ wáyé ẹni tí ọba pààyàn wọn ò lè dájọ́ ọkú fóun náà nígbà tí ìsọwọ́ ayé àwọn ẹni yìí wọn ò gba ti kábíyèsí ọba Ghandi tẹ́lẹ̀ èyí tí kábíyèsí bá ṣe ní tọ́ da rírí kí wọ́n post sórí péjì wọn àwọn àpòwé kan wọ́n ní ìbá ti mọ wára lé rẹ̀ kò ní sẹ́ gbogbo táwọn ẹni yìí ń wá ojú gbogbo tí ń jí àbùkù lára ọba Ghandi lọ bẹ́ẹ̀ sì ni kò sí àbùkù kan lára wa kábíyèsí ọba Ghandi bọ́lọ̀ ti dá wọn tó rìn èèyàn kì í dá tán o wọ́n lè la ilé kamali ọlọ́run nìkan lọ́ba tó pé tí ò ní àbàwọ́n la àmọ́ àwọn kan bẹ nítorí wọ́n fi lè mú yín rí àbùkù ara wọn ajẹ́ pé ẹ̀tanú ní dàí láàmú ẹ̀tanú ló dáhùn tàn láwọn aláwọ̀ ìyá ẹ̀wọ̀n tó ṣe ni ó ti ń wá àbùkù ẹ̀ tẹ́lẹ̀ ó ń wá ìṣubú ẹ̀ tẹ́lẹ̀ ọwọ́ aríbi kan kọ́nà kan lọ́wọ́ sá sí. so àwọn tá a jẹ́ tá bloggers ni àti bloggers ni àtàwọn tá a máa ń kọ write up message yìí specially lọ́sọ́dọ̀ ẹni tó ní page inside Ògbómọ̀ṣọ́ mo sọ fún wa gbogbo tí ó bá ti mú àbùkù bá ọba látàrí ẹnikẹ́ni kò sẹ́ni tí ì lè bá wí kò sì sí tó ṣe fún mi tí n bá ti bọ́ wí
torí màá bá ewì with evidence ni màá bá ewì with evidence. gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá ń torí tẹ́ ẹ sàn wá bùkù bàbá kábíyèsí yìí torí kọ́ wípé ẹ ń sọ́pọ́ọ̀tì Imam Tọ́lá get tẹ́ ń sọ́pọ́ọ̀tì wọn tẹ́ ń wá bùkù kábíyèsí yìí ebi ẹjọ́ ti wà ní court ṣe fìyún lẹ̀ kẹ́ wá nǹkan míì ṣe ẹ wá ọ̀rọ̀ míì sọ ẹ sọ̀rọ̀ ọba àlú yín àbí ọba àlú yín kọ ọba àlú yín ò ní nǹkan rẹ tí wọ́n ń ṣe ní lábẹ́ gbogbo ẹ̀yà Abẹ́òkúta ọba àlú yín ọ̀dá ni ṣé ọba àlú yín kò ní láárí ni tẹ́ ẹ̀ fi lè pe àwọn ọmọ àlú yín pé ọmọ àlè ni yín póòsì ọ̀rọ̀ ọba àlú sí orí péjì orí social media rí kárí ẹ mọ̀ pèsè tí ọba àlú yín ṣe tí ọ̀dà gan ẹ ti ẹ̀ pèsè dáadáa kan tó ọba àlú yín ṣe. ẹ wá ń tàbùkù àwa kábíyèsí lórúkọ bàbá àfa Imam Tọ́lá àfa Imam Tọ́lá àti Yunus tẹ́rí tẹ́lẹ̀ àwọn èé sálábùkù àwọn èmi èé tàbùkù èèyàn bọ́ ọba sẹ̀mí tó bá sin tí ọ̀dà ìní ìfihàn tàbùkù rẹ̀ àwa lè polójú. nígbà tí mo bẹ̀rẹ̀ prógámù yìí nígbà ẹ bá lọ wo hásílù prógámù mi yìí ní ìpìlẹ̀ lérí kí n lákọ mọ́ àfa Tọ́lá lórí ṣùgbọ́n iṣu ẹni ní mo nítọ́ gbọ́kó ọ̀rọ̀ tí ìṣẹ̀lẹ̀ ilé ayélujára àti Ògbómọ̀ṣọ́ àti àfa bàbá Imam Tọ́lá èmi yín sọmọ ilé ayélujára mo sì mọ́ sọ fún yín wọn ò gbéṣẹ́ fún mi o láti dìbẹ́ndì ayélujára ò gbéṣẹ́ fún mi pé kí n dìbẹ́ndì àwọn kódà wọn ò pè mí kó ṣe thank you rí bàbá kábíyèsí ọlọ́lá jùlọ ò gbéṣẹ́ fún mi kí n dìbẹ́ndì àwọn o bàbá tó jẹ́ ara wọn gbé bàbá sì ń gbéjà ara wọn kí ló fi ń jẹ́ gbéjà ara wọn ni pé òun náà ni ìtẹ̀síwájú Ògbómọ̀ṣọ́ ló bá wọn pẹ́yìn bá ti ń wò pé gẹ́nìkà lọ àwọn sì ń ṣiṣẹ́ ìlú lọ àwa sì lẹ́kọ̀ọ́ bó bá fẹ́ dá sọ̀rọ̀ ó fi làákà ìdá sí àmọ́ ń gbàtẹ́ iná bẹ́ẹ̀ sí ni wá jáde tẹ́ yànká bàbá Ológbòmọ̀ṣọ́ àwọn àfáà wa àwọn tí wọ́n ju àwọn àfáà yín lọ àwọn tí wọ́n tó yín bí lọ́mọ àti àwọn tá a mọ̀ pé wọn kì í ta ọba lẹ́nu ẹ mọ̀ lákọ̀ọ́mọ́ lórí bẹ́ẹ̀ bá fẹ́ pe àfáà Imam Habibullahi Ahmad Tijani Aláìmánì Imam Habibu kápẹ́ntà kílẹ̀ ti expect kí n pọ́n àfáà rẹ̀ lé ìní pọ́n àfáà rẹ̀ lé mọ̀ kábùkù àfáà rẹ̀ ni gbogbo ọjọ́ bá ti ń kábùkù àfáà wa tó ti ń kábùkù àwọn afáàlú wa nígbà tá a mọ àfáà mi mọ ju ẹni tó ń gbéjà lọ á kábùkù àwọn náà ó sì mọ̀ pé àbùkù tọ́ sí mi wàláhì ṣe èmi àti àbádàlẹ́ àṣẹ mi ni wọn ò sẹ̀mí bì kankan rí láyé gbogbo òlú ni wọ́n padà wá sẹ̀ èmi sì ń sọ̀rọ̀ lórúkọ bó ti ń jẹ́ ọmọ ọkọ̀ Ògbómọ̀ṣọ́ ni. àwọn ẹni yìí wọn ò wá nǹkan kan níjọ́ tí bàbá kábíyèsí nísìn láàfin nísìn wọ́n ń ṣe free medical treatment fáwọn èèyàn medical check-up medical medicine free medical check-up free medical medicine wọ́n tún gba abẹ́rẹ́ free medical treatment rí ìyún gbé sórí péjì yìí àfi àbùkù ọba lẹ̀ ń wá káàkiri ẹni bá ti ń wá bùkù ọba ò ní pẹ́ ṣubú o lè máa rí nǹkan tó dáńbẹ̀ lẹ́ni àmọ́ lọ́la kò ní padà pé ọ kò ní lábọ̀ àkùrá ní sí ni wọlé kì bá tó lé mútàkì so inside Ògbómọ̀ṣọ́ èyí tá ẹsẹ́ tó yí kù díẹ̀ káàtó èyí tá a fẹ́ kẹ́ ẹ máa ṣe ni pé ẹ mọ gbogbo bí tó bá ti ṣe ń tọ́ da ní kẹ́ ẹ gbé jáde ẹ má mú àbùkù lu ọba kan wá ẹ má jẹ́ wọn bẹ́ẹ̀ bá sì lè bú ọba wọn ó bú ọba tiwa náà tó bá sì bú ọba tiwa ara wa yóò ní gbà lórí péèjì mi kí n wá gbé fọ́tò ọba àlù kan sórí ẹ̀ kí n máa bù kí lọ́kàn mi kọ́ lọ́ba àlù kan adúrú oye tọ́lọ̀ ṣe fún Ológbòmọ̀ṣọ́ yìí adúrú iṣẹ́ tọ́lọ̀ ń bá ṣe fún Ológbòmọ̀ṣọ́ yìí àlè póòsì ẹ̀ tán sẹ́yìn ti póòsì gbogbo orí ọba tó bá ń ṣe ti póòsì ẹ̀ sórí péèjì yìí tán. mo kí Focus TV kò ní bàjẹ́ fún yín yóò mọ̀ dá sí ayé yín ò ní ta ẹ wo Focus TV ẹ wo iṣẹ́ tí arákùnrin yẹn ń ṣe ẹ wo iṣẹ́ takuntakun tí arákùnrin yẹn ń ṣe ẹ wo iṣẹ́ takuntakun tí arákùnrin yẹn ń ṣe Focus TV tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí lásán báyìí ó ti débẹ̀ ó ti gbé pé Ògbómọ̀ṣọ́ ẹgbẹ́ wá wo ẹgbà wá o Ògbómọ̀ṣọ́ o ìkíní kan ṣẹlẹ̀ o èyí tẹ́yìn wá post yẹn èyí lẹ kọ́ àbùkù bá wa nígbà tí Aláàfin jókòó àwọn ọba jókòó láti bí sin sí ẹ èmi yẹn parọ́ èmi yẹn ga sí di àbòsí
ntí ń bá ìtọ́ bá yẹ ká aṣọ lásọ ní ìjọ tí wọ́n wà láàfin tí àwọn kan sọ pé àbátọ́lé alùpùpù kú mo ní ẹ má wí bẹ́ẹ̀ mọ́ ọba ọ̀rọ̀ yín gbogbo yún ẹ mọ̀ pé gbogbo tẹ́ ẹ bá ti wí láàfin ọrùn ọba ni wọn kò sí ni bẹ́ẹ̀ bá tiẹ̀ wọ lára yín pé kélékélé ta lẹ́yìn ẹ wọ láwùkọ bàbá sọ̀hún bàbá yẹn ò gbọ́dọ̀ tó máa rí àwọn nǹkan náà dẹ́mọ́ ní tí bàbá yẹn fojú sí. Aláàfin jókòó sí wọ́n tẹ̀jọ́ ń pàdé ni bàbá sọ̀hún jókòó ẹ dákun bọ́lá bá fún yàn lójú kábíyèsí sẹ́yìn òkè bẹ́ẹ̀ kan bá ń ta fóònù lẹ́gbẹ̀ẹ́ tí sẹ́yìn òkè ń wò ẹ̀kan ta fóònù lẹ́gbẹ̀ẹ́ yín tójú yín ò lè lọ bẹ̀ ni bójú bá lọ bẹ̀ ṣé tí wọ́n ń jásí ni pé íńtánì yẹn ń ṣe lórí fóònù yẹn ó lẹ̀ ń wò ṣé ẹ mọ̀ pé èyí tẹ́ ẹ ṣe onísìn àwọn ọ̀ràn tẹ́ dá àwọn ọ̀ràn tẹ́ fi dá sí wọn lọ́rùn pọ̀ ni ayé ò bá yín tù wọ́n ní sí ọ̀dà náà ṣé ń tọ́ bá ń ṣe lórí fóònù ṣé wò ni ẹ yá wò pé Aláàfin wo fóònù àbákájà àbáwá sọ̀hún ṣé tí wọ́n ń ṣe lórí fóònù kò ṣé wò ni àbí yóò ṣe wo fóònù ara wọn ni èyí ò lẹ́yìn wá rí gbé nísàlẹ̀ Ògbómọ̀ṣọ́ ní ti máa ń dùn mí ni pé Ògbómọ̀ṣọ́ ni kó wá náà fi sorúkọ ara rẹ̀ ẹ̀yà wọn tẹ́ dálẹ̀ nísìn sẹ́mi yín gbé mọ́ sẹ́yìn lè jáde láti wá sọ̀rọ̀ àti sọ̀rọ̀ yìí nísàlẹ̀ Ògbómọ̀ṣọ́ yín bá yín láàárọ̀ ìtaara èmi ò ń sọ̀rọ̀ kẹ́nìkan ọ̀rọ̀ láì kí mi o tí n bá ti sọ̀rọ̀ fẹ́ nú kí Ọlọ́run tó ní mímí ọmọ bí ó ti kí mi àwọn alálẹ̀ ìlú yẹn tí ń ṣàbòsí wọn ti kí mi ìgbà tá a wí tá a bá wí tẹ́lẹ̀ kí lẹ́sẹ̀ ẹ kálukú ń ṣe tiẹ̀ fún ìlú ni ẹ má wà ẹ tẹ́ ẹ ṣeun ẹ pọ́n ọba Gándì lé ẹ̀yin lẹ́ tàbùkọ́ ọba Gándì ẹ̀yin sálò Ògbómọ̀ṣọ́ Aláàfin ẹ wá wo Aláàfin wọn ni kí Aláàfin ń wò lórí fóònù kí lọ́kàn yín tí wọ́n ń wò ṣé kábíyèsí complain fún yín. eléyìí ò tiẹ̀ wá ní ádàbù ní ọpọlọ lórí mi nǹkan mọ́ àfáà ní chọ́ọ̀chì wá rí nǹkan ayé rẹ̀ ò ṣe wá dá ẹ má bínú mo fẹ́ bá ọ̀bọ Àkànbí Ìkòdùsù yìí wí mo fẹ́ bá wí ni o ayé tí ọ̀dà ni ṣé níláárí tẹ́ pé rí nǹkan kan mìíràn mọ́ àfi àwọn ọ̀rọ̀ tí lọ́dún máa mú wá ayé rẹ̀ ọ̀dà o lọ wá kan ṣe o ẹ rò ó ẹ dákun ẹni bá mọ ìpè ṣé bá ń ṣépè fún wèrè àti Àkànbí ẹ jẹ́ máa bọ́kàlẹ̀ mi lọ ẹ bá ń fún lépè ẹ bá ń fún àwọn tó ní náà lépè bóun ọba ní nǹkan rẹ̀ sọ èmi ìfẹ́ blọọkù yẹn bí mọ́ distract mi ó yẹ kọ́ ọ̀tún distract mi wọ́n ti ń fún lẹ́sìn gan torí pé mo gá fálù ní ọ́. Inside Ògbómọ̀ṣọ́ ẹ̀yin lẹ kó àbùkù bá wa o tó ẹ̀yin lẹ kọ́ post yẹ tẹ́ kọ́ post pé kí ni ọba Aláàfin kí ni wọ́n ń wá lórí kí ni wọ́n ń wò lórí fóònù kábíyèsí sọ̀hún kí ló kàn yín bẹ́ẹ̀ kí ló kàn yín bẹ́ẹ̀. kí lọ́kàn yín bẹ̀ náà mọ̀nà kí ni tiyín nítorí wọn wò lórí fóònù àwọn ọba ní gbogbo wọn ìjókòó ọba ní ẹ̀yin lẹ kó àbùkù bá wa tó wá lọ dìdí post orí péjì inú yín bí mi gan Instagram Ògbómọ̀ṣọ́ inú yín bí mi tí n bá mọ̀ yín ti pè yín pé dáṣẹ́ yìí ó kù díẹ̀ káàtó nonsense lẹ́sìn yẹn ẹ ti mọ̀ pé àwọn ẹni yìí wọ́n ń dúró síbì kan láti wo ìṣúgbọ́ ọba Gándì ni. wọ́n dúró síbi kan láti wo yẹ̀yẹ́ bàbá Gándì ni ọba tọ́lọ́hun sì yẹ̀yẹ́ ìpàkọ́ ọ̀gbọ́n súùtì lórúkọ bàbá Gándì orí ẹlẹ́gẹ̀ẹ́ ọlọ́tẹ̀ lọ́dàrú ẹ̀yin wá wo lébẹ́lì tí wọ́n lẹ̀ mọ́ bàbá lórí wọ́n wá ń pe bàbá ní àmẹ̀bọ ẹ̀wù tẹ́ ẹ bá wa dé gbogbo àwọn Kàbísàrà èmi ò bú wọn ní tí wọ́n ń wọ́ tẹ́lẹ̀ náà nìyẹn ní tí gbogbo Kàbísàrà ń wá nù ní tí wọ́n ń wá nìyẹn ẹ dákun nísìn èyí tá a mọ Kàbísàrà náà sí tẹ́lẹ̀ ṣe bí ọ̀rọ̀ ìmáàmù ní gbèjà tí ń já sí pé o ti fi hatred ọba Gándì kún ọ̀rọ̀ rẹ̀ àmọ́ jẹ́ ń sọ fún Kàbísàrà eléyìí tí mo ń sọ yìí mo serious gan ni o mo kàn fẹ́ sọ fún ọ ní àní ní ọjàwó láti mọ yẹ̀yẹ́ ọba Gándì àmọ́ wallahi ta'ala ìmẹ́ tó lè ṣe ogun fún ọ láyé ìmọ̀ ẹni ìmẹ́ tí ń bẹ́lọ̀ fún ọ ní kọ̀rọ̀ à ń wù ọ́ èmi ò bẹ́ kọ́lá ìfẹ́ nínú àwọn tí ìfẹ́ fún lé sọ̀rọ̀ mọ́ Kàbísàrà bí wọ́n bá wà ní torí pé mo ti rí pé òun fúnra rẹ̀
ó ti kúrò ní ọ̀nà tó wà ó ti ń ṣe àbòsí tẹ́lẹ̀ àwọn òpó ń gbìjà àfáà rẹ ni pé ó ní mà kó gbìjà àfáà rẹ tí àfáà rẹ lọ́bọ̀ yọ àbọ̀bọ̀ yọjọ́ bá lúyín tẹ́ ẹ bá wá ẹ láwọn kan ní oníṣẹ́ ẹni tí ò bá níṣẹ́ ti ń tẹnu bọ̀rọ̀ lọ́rọ̀ ò nírí láyé kí n tẹnu bọ̀rọ̀ lu onílù láyé ìlú bàbá mi ti tó mi oye tó lọ ń ṣe fún wa ń lu wa tó wa ọwọ́ tó wá wíta ó ní ẹ̀yìn Ògbómọ̀ṣọ́ ọwọ́ ní ẹ̀yìn Ògbómọ̀ṣọ́ ẹ̀sọ́ aláìkè pé báyìí àwọn Abẹ́òkúta ń kọ́ gbogbo Abẹ́òkúta tẹ́ẹ̀rí àwọn ọmọ yín pé kódà fún yín l'Abẹ́òkúta tẹ́ẹ̀rí àwọn ọmọ yín tí ń sọ̀rọ̀ sínú ìlú tẹ́ẹ̀rí wọn fàṣẹ́yìn pé àwa bá ti wà nísìn a ní okùn dì í aláwọn tí wọ́n bá wáyé pé àrọ́bí tó sọ yẹn kò yẹ kó wí bẹ́ẹ̀ kò yẹ kó sọ bẹ́ẹ̀ a ní àwọn tí wọ́n ń fà wá lọ tí wọ́n ń bà wá ń wọ̀ àmọ́ Abẹ́òkúta bí ọmọ yìí ti sọ fún wa pé l'Ógbómọ̀ṣọ́ àmọ̀jẹ̀ pẹ̀lú ọ̀yẹn bẹ́ẹ̀ náà níláárí bẹ́ẹ̀ bá níláárí l'Abẹ́òkúta ni ṣé tọmọ yín ò lè pósì oríire tẹ́sẹ̀ lu yín ṣé kò dá fún Abẹ́òkúta kò dá fún kò sórí ń bẹ̀ rárá ni àbí sẹ́ tiẹ̀ lọ́ba ni àbí sẹ́ kò tiẹ̀ sí nǹkan rí lórí Abẹ́òkúta tó ṣẹlẹ̀ rí tẹ́lẹ̀ gbé jáde ni tí ọmọ yín tó lè bísí pẹ̀lú ìbáwá la bísí lórí pé àyìn ọba wa yìí la bísí lórí pé à ń gbóṣẹ́ tọba wa ń ṣe ó là ń ṣe yìí ìlà ń sọ yìí mo rí pé lukan ní sìn yẹn tó ti ṣe education summit economic summit ẹni tó bẹ̀rẹ̀ náà ni baba Gani Afọlábí Ọláoyè Ọlọ́run sọ bàbá yẹn di àwòkọ́ṣe dáadáa fún gbogbo balóbalógun nílẹ̀ Yorùbá yìí bàbá jásí pé sẹ́tí ń ṣe àwa àlú àlè sọ̀rọ̀ rẹ̀ tán àmọ́ wọ́n sọ̀rọ̀ ló ń lù ẹ̀yin náà ẹ̀yin lẹ mú ìjà lẹ mú gbogbo tí ń bẹ áwọ̀ láàrin baba Gani Afọlábí Ọláoyè àti baba ìmáàmù tọ́lẹ̀ ẹ̀yin lẹ jẹ́ kọ́rọ̀ yẹn ẹ̀sìkálẹ̀ ẹ̀yin tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ baba ìmáàmù yẹn àfa tọ́lẹ̀ yẹn ẹ̀yin lẹ ba ọ̀rọ̀ náà jẹ́ lẹ kọ́ bá fà. ká ní bí àfa ṣe ń bẹ Ọbásanjọ́ kìíní àná lẹ́yìn náà ń borí péjì yìí dání bàbá wa Gandhi ẹ̀ má bínú gbogbo Ògbómọ̀ṣọ́ má bínú tẹ́ ń bẹ gbogbo Ògbómọ̀ṣọ́ yányán tẹ́ ń bẹ wọn yányán ọba ti ọ̀rọ̀ lè ti dínkù lẹ́mìí ọba òbí ẹ bá dé ẹ ti àfa títí ọ̀rọ̀ sì dé kóòtù nísìnyí àwa ló dé kọ́ lọ́kọ́ kí wọ́n dájọ́ bó bá ti wá dájọ́ nísìnyí ó ṣeé ṣe ká ní ọba lọ́fẹ́ dájọ́ ni ó ṣeé ṣe kẹjọ́ nǹkan fèsì àfa ìmáàmù Tọ́lẹ́à mò ń pè wọ́n ní ìmáàmù padà torí pé mo rí pé wọ́n ti jẹ ìmáàmù tẹ́lẹ̀ kan tó wá jẹ ìmáàmù Ògbómọ̀ṣọ́ so ìmáàmù ni wọ́n a nítorí pé wáyá àwọn ọmọ kan wọ́n ṣe wọlé dé káwá ní káwá sàbòsí Ọlọ́run ṣe káwá sàbòsí Ọlọ́run ṣe fún àwọn táwọn náà. inside Ògbómọ̀ṣọ́ àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń post pé ẹnìkan bú ọba sórí péjì yín ẹ̀yin gangan lẹ́ ń dá wàhálà alẹ̀ kì í ṣe àwa yìí mọ́ àwa gangan èmi ò proud àwa là wá ń sẹ́ẹ̀fù yín ń dá wa pásítọ̀ ayọ́gbọ̀ ní lónìí tá a wá yìí ẹ wá jẹ́ wọn mọ péètì bọba Gandhi rẹ ládùúgbò sẹ́dọ̀ ọba ń ṣe yẹn ṣé àsìkò lẹ́nu máa ń sọ pé ẹnìkan wọ ọba orí fóònù ọba kí n ti yín táyà Ògbómọ̀ṣọ́ yẹn ṣàyàfílẹ̀ gbéra yín ní ìjọba tó ń pòsì rẹ̀ àdá pàkábíyèsí kan wọ́n lẹ́ ẹ̀ka àbùkù èmi ò fi fóònù tèmi wá èmi ò fi program mi wá lórí Facebook o fi fẹ́ program ẹ̀yin lẹ́mọ́ tẹ́ ń wá o máa ń blọ́ọ̀kì àkáǹtì mi ní ẹ̀sìn kò dé dùn mí wọ́n tún wọ́ fún mi tó máa bá tèmi lọ ni wọ́n ń tẹ́kì nìkan wọ́n wọ́n rìpọ́ọ̀tù bẹ́ẹ̀ rìpọ́ọ̀tù ọ̀ omi ọkọ̀ ní dùn mí blọ́ọ̀kì ẹ̀kọ́ dùn mí torí pé ìní bùkátà kan sí tẹ́lẹ̀ ju kí n sọ̀rọ̀ káyọ́ gbọ́ lọ kẹ́sì mú tẹ́lẹ̀ mú bẹ́ẹ̀ sálámù àlẹ́kùn no ẹ̀yin lẹ́mọ́ tẹ́ ń wá tẹ́ fi jẹ́ pé kò sí wàláhì làásìm gbogbo tí ń jẹ́ blọ́gà l'Ógbómọ̀ṣọ́ kẹ́ẹ̀kan jókòó sórí Ògbómọ̀ṣọ́ lásán wàláhì ńdọ́lọ́run ṣe fún yín ní followers ti yóò sì sun yín kàn jókòó má rán ló ń lù mọ́ má rán ìlú ń lù mọ́ kẹ́ẹ̀kan tí ìtí Ògbómọ̀ṣọ́ yẹn sẹ́lẹ̀ náà tán sá àkọ́kọ́ sí kò tún ní burú fún ilẹ̀ kan sí gbogbo bí wọ́n ti ń jọ kínkín ní accident ní ìtàkì wọ́n rí pẹ́jì tí yàn àrí débẹ̀ kẹ́ lọ gbé kí yóò bọ́ sànú wà wọ́n láìkí Focus TV ọ̀sọ̀rọ̀ wòlíì Ọlọ́run ọ̀sọ̀rọ̀ ẹni Ọlọ́run jọ ní mọ́gbọ́ ó ní kò ó ṣe pé oògùn kankan ò sí ti ń pa àwọn Ògbómọ̀ṣọ́ kì í ṣe oògùn ọ̀nà tẹ́sẹ̀ ní ọ̀dá
ó ní ọ̀nà tẹ́ ẹ ṣe fún wa ẹ̀yin ìjọba ó ní ọ̀dá nípa àwọn èèyàn kò sóògùn kan wọn ni kíní kan ń bẹ lóríta yẹn tí ń pa àwọn èèyàn kíní ń bẹ tí ń pa àwọn èèyàn bí kíní kan bá ń pa àwọn èèyàn ń bẹ ni pé bí kíní kan tàbí kíní kan ní ń pa àwọn èèyàn ni àwọn tí ọmọ pa gan ogun gan mojú wọn kì í ṣe pé ẹni tí ọmọ kankan ní ọ̀pá tí nǹkan kan máa ń ṣẹlẹ̀ lókùnmọ́sọ ní nǹkan dáadáa ẹ ti bá fọ́kọ̀sì ńbẹ̀ ìtọ́kù díẹ̀ káàtó pé ó yẹ kó ní àtúnṣe ẹ bá fọ́kọ̀sì ńbẹ̀ ìtọ́ expected kékeré náà máa ṣe nìyẹn ìta retí lọ́tọ̀ọ̀tọ̀ tí yín náà nù ọ̀rọ̀ lọ́rọ̀ kọ́ àfẹ́ ọ̀rọ̀ ọba kan ọkọ̀ kányín ọba àlùyín tẹ́lẹ̀ yín tán ni kúdọ̀sì mélòó ti gbé fún Gandhi nítorí tí wọ́n ń ṣe yẹn iṣẹ́ ògbọ́nsọ̀ ọ̀káyín la kẹ́ ẹ jòkó sáàfin kẹ́ ẹ mọ interview àwọn èèyàn bí wọ́n ti pọ̀ tóun lẹ́ interview wọn tán kẹ́ ẹ mọ ní ìyá kiri bò lẹ́sẹ̀ dógùn lè rà yìí sí bó ló ṣe lára yín ṣe inú mọ̀nà bó lẹ́ ti rí gbogbo bó ni ẹ ṣàdúrà bàbá Gandhi oyún ẹ̀ ṣe mọ́ ẹ̀hún tẹ́ ẹ póòsì èmi ò ní bú àwọn tí wọ́n ń bú kábíyèsí ẹ̀yin ni màá bú tó ẹ̀yin lẹ fẹ̀dí wá ta ẹ̀yin ni ọmọ ọ̀sán tí ń kọ́ gbogbo báyà rẹ̀ ọba wa ni wọ́n wá ń pe ọba tiwa ọba tèmi bàbá tèmi olówó orí tiwa gangan lẹ́yìn ọba Gandhi Ọlọ́run ló tún kù èmi ọmọ ọba mi o ọba wú ọ ọba tiẹ̀ gbèsè nọ́mbà 20 ọba àlù rẹ bóyá mọjọ́ mọ Ìbàdàn bí a mọ jẹ wà ní ọba Ìbàdàn jọba mi lọ lọ́dọ̀ tèmi kò sí ọba kan tó jọba Gandhi lọ lẹ́yìn Ọlọ́run wọ́n ní ọmọ ẹnu ní sèdí bẹ̀bẹ̀ rẹ̀ ká fi wá filẹ̀ kẹ̀ síjọ ọmọ ẹlòmíì. Ògbómọ̀ṣọ́ tí bá bẹ níbẹ̀ mọ́sá fira Ògbómọ̀ṣọ́. Mayebu Imperial Majesty ọba Gandhi Afọlábí Ọláoyè olùmọ̀ kẹ̀kẹ́ta ẹ bá ń pariwo kábíyèsí ó ní number 1 nínú àwọn ọba ní Nàìjíríà yìí ibi orí ọ̀tọ̀ bá lu yín sí. ní ọ̀dọ̀ tèmi ni mo wí o ní ọ̀dọ̀ yín tẹ̀mí pé bí a ti ń pín o àmọ́ ní lẹ́yìn tẹ̀mí rí èyí tí ọba ń ṣe lọ́gbọ̀mọ̀ṣọ́ ẹ mú ọba àlú yẹn mú fọ́tò tí ó ti ṣe tiẹ̀ wá kí wọ́n máa ṣe free medication àwọn nọ́ọ̀sì bẹ́ńbí ìyàwó akúnṣàdọ̀ bẹ́ńbí wọ́n lè sọ owó tí wọ́n lè ṣe é tó lè pé àwọn oògùn yìí owó tó ti wọlẹ̀ sí ààfin tó ti wọlẹ̀ àwọn olóòtú pé no ìgbà ló ti tó gbogbo oyún ẹ̀ wà á rí mọ́ rí mọ́ rí yun mọ́ ẹ̀ wá lọ sọ pé ọba kan wo fóònù ọba wò ṣe é wò ni ẹni bá gbé nǹkan tí ọ̀dà sínú yàrá kan tó ní ó wà pín yàrá ìwọ̀ ó bá ti di yàrá ìwọ̀ ẹ pé kíní kan bẹ́ẹ̀ táyé bá rí tí tó sẹ̀ sínú yàrá ìwọ̀ ẹ má bo ọba wa jẹ́ ọba Gandhi free kò sí ní pálásì yẹn kò sí yàrá ìwọ̀ ní pálásì tẹ́ ń wò ibi tó jẹ́ head office kò sí kankan bí kò sí kíní kan tó special kò sí àìwọ̀ kan lọ́dọ̀ ọba Gandhi àìwọ̀ kan ò sí mẹ́ ẹ̀yìn náà wá wo ibi tí wọ́n lọ gbé ibi tí èèyàn kan bàbá wa Gandhi náà ti ń wo ìgbà tí wọ́n ń set microphone sí ọ̀dọ̀ tí wọ́n ń set microphone tí Aláàfin ó lò ní tí wọ́n ń ṣe tí gbogbo ayé náà ń rí ojú ọba náà lọ bẹ̀ ẹ wọ́n fi yún sọ kábíyèsí di àmì ẹ̀bọ ṣé bàbá wa Aláàfin wé oògùn mọ́ ká microphone ni táwọn náà fi lè wò torí ẹ̀yin tẹ́ mú èyí náà wá orí tí yín náà pé ẹ̀yin tẹ́ mú yún wá tẹ́yìn náà gbé wá pé kí lọ́ba náà ń wùrí microphone sí ọba yọ̀ ń wé oògùn microphone ni káàtì ẹ̀ gbọ́ pé àwọn ìtọ́jú Ògbómọ̀ṣọ́ àwọn ọmọ tẹ́ wọ́n pòsì ń jọun àmọ́ tó kó sí wọ́n mú bóyá ẹ̀mú nǹkan jọ ni àmọ́ ṣé ẹ̀ máa mú gbó ni ẹ bá máa mú gbó tẹ́lẹ̀ ẹ má mú gbó bá ṣe máa pòsì ẹ má mú gbó mọ́ torí pé bẹ́ẹ̀ bá mú nǹkan jọ ìtẹ́ pòsì ń ọ́tàkù kọ́ bá wa inú bínú yín bí mi ìdí arọ́rọ̀ sọ kálẹ̀ nìkan lọ́kàn pòsì yún yóò ṣe àgbákò àmọ́ tó pé ẹjẹ́ èèyàn wa bọ̀dá wa lẹ́jẹ́ làfífi yí bá yín wí làfí yún lára ń bá yín wí báyìí bá ní bá ṣe bá yín náà tó ti pọ̀ jù tọ̀ ẹ̀yin lẹ́mọ́ o ìfẹ́ lọ lórí ọ̀rọ̀ yìí púpọ̀ nísàn Ògbómọ̀ṣọ́ ọba tó púpọ̀ ẹlẹ́dìlì ti kéne o ẹ má máa fi torí pé ẹ má wò pé ẹ̀ ń wá kọ́mẹ́ǹtì kẹ́ fi gbó kọ́ kábíyèsí jẹ́ o àwọn yìí dúró sí kọ̀rọ̀ ni o láti bọ orúkọ ọba jẹ́ tẹ́lẹ̀ o ẹ lọ wo orí péjì Kábísàrà ẹ lè bá ọ̀rọ̀ Olóògbómọ̀ṣọ́ kan ti dáadáa lábẹ́ péjì rẹ̀ ẹ lè bá àmọ́nù mi dùn ẹ lè bá ọ̀rọ̀ Abẹ́òkúta kan náà lórí péjì Kábísàrà tẹ́ bá sọ pé tẹ́ máa ń wá ọmọ àlè gangan nìyẹn ọmọ àlè gangan nu ọmọ àlè nu ní tí ó tó ń dúró ọ̀dọ̀ tiẹ̀ ni pé ní tí ń dùn mí ni pé káàtì ẹ̀ wá ní lóòótọ́ ọmọ Yorùbá tàtà lọ fẹ́ máa púrúfù
bó ti ń post àbùkù ọba wa n'Ọlọ́run yẹ kó máa post oríire tí wọ́n ṣe èyí tí mò ń ṣe yìí èyí tí mo ra ṣe yìí kíni kan bẹ tí mò ń ṣe tí mo tún wá kọ́ èèyàn kan wùwà mo fẹ́ mú lára ẹ̀kọ́ táwọn afá kọ́ wa ẹ̀yẹ sáyé sọ̀tà kékeré kan nípa àná Muhammad ìsọlágbáwá ọ̀rọ̀ tí gbogbo ẹ̀yin àti kìrìsìtẹ́nì tẹ́jẹ́ tí wá tẹ́ fẹ́ gbọ́ ni ká lè kẹ́kọ̀ọ́ ká lè mọ̀ pé gbogbo àwọn tẹ́ bá rí tí ń pe àwọn láàfà tí wọ́n ò táà bá wọn bí pé ká máa pẹ̀tù sí nǹkan láti máa fi ẹ̀sìn wọn fàyàn mọ́ra láti fi ìsìláàmù kẹ́ẹ̀fi fàyàn mọ́ra ẹ̀kọ́ sí ànábì àmọ́ kí n tó sọ̀run ẹ̀yà lọ síbi ìmúra kánífà wa kálọ̀ ra wa létí kánífà wa tí ń bọ̀ l'Ógbómọ̀ṣọ́. ọ̀sọ́ tí bá bẹ níbẹ̀ mọ́sá fira Ògbómọ̀ṣọ́ gbọ́mọ́gun ọmọ ogun tẹ lúdẹ kìlọ́mọ̀pọ̀ pọ́njà bí oṣù ọ̀daràn ẹ̀yin lọ́mọ gbórí ẹlẹ́mọ̀ sọ ní ilé. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuhu. A kú dédé àsìkò yìí lábẹ́ àṣẹ bàbá wa His Imperial Majesty Ọba Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ ẹlẹ́kẹta akínyìn o. ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ ọ̀sà ọdọọdún làárọ̀ mobì lórí àtẹ lábẹ́ àṣẹ bàbá wa Ọba Ghandi Afọlábí Ọláoyè Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ ni à ń fi fọ́rọ̀ yìí pé gbogbo àwọn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ nílé lóko lẹ́yìn odi àti níbi gbogbo tí a wà. sí ètò Ògbómọ̀ṣọ́ Cradles Carnival 2025 tí a ó ṣe láti ọjọ́ 18 sí ọjọ́ 22 oṣù kejìlá ọdún 2025 yìí láàrin ọjọ́ márùn-ún yìí oríṣiríṣi nǹkan ló máa ṣẹlẹ̀ oríṣiríṣi ètò láti là kalẹ̀ à á lo ààfin bàbá wa Ṣọ̀ún à á lo town hall à á sì lo Ògbómọ̀ṣọ́ stadium. ijó àṣà wa ìṣe wa ìmúra wa ìdánilárayá ẹwà oúnjẹ. This is a call to all sons and daughters of Ògbómọ̀ṣọ́ across the world. ẹ kàn sí wa ní ààfin Ògbómọ̀ṣọ́ fún àkàrà Ògbómọ̀ṣọ́ Cradles Carnival Sísá Àlàbí ló kọ mi ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ Ìjẹ̀rù ní ọba tó bí mi lọ́mọ. Naam, ìyẹn nípa ti carnival wa èyí náà bẹ́ẹ̀ ẹ máa post carnival ẹ máa post carnival ẹ máa post carnival ẹ máa post carnival ẹ get ẹ máa post carnival wa ni ẹgbọ́ yẹ tí ó bẹ̀rẹ̀ ní on the 18 nílùú Ògbómọ̀ṣọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn odi mo kí ń kùmúra àti máa bọ̀ wálé gbogbo ẹ̀yin tẹ́ wà ní north east ni o ẹ wà ní Amẹ́ríkà ni o ẹ wà ní gbogbo bí tẹ́ wà à ń kí yín pé ẹ kú ìmúra carnival tí ó wáyé tí ó bẹ̀rẹ̀ ní on the 18 oṣù kejìlá ọdún tí a wà nù èyí kí Ọlọ́run kó ṣe ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa tó ìfẹ́kọ̀rọ̀ mi ọ̀pọ̀ mo ń lọ síbi láti pín afẹ́ pín àǹkárá àtúnpín fìlà ẹ mọ́ ti pè wọlé o tẹ́rẹ́ lómi nísìn onísàlẹ̀ pè wọlé o àmọ́ yóò bá béèrè dé ẹ dákun mo bẹ̀ wá gbogbo ohun tó bá lè mú àbùkù gbogbo ẹni bá ti póòsì àbùkù nípa Ọba Ghandi ẹ mọ́ bá wa rí póòsì ẹ̀ mọ́ ẹjọ́ wà bẹ́ẹ̀ bá tiẹ̀ wò pé ọ̀rọ̀ tí àwa tá a jẹ́ tí ń lè fèsì sí àbí tá a lè correct kò sí tí ń jẹ́ èsì correction làwa máa ń make ẹ post ẹ sí under page wa oríṣiríṣi àwọn tá a láwọn bloggers oríṣiríṣi ẹ post ẹ lọ́sọ̀ yìí mọ̀ Ògbómọ̀ṣọ́ ẹ post ẹ sọ̀rọ̀ Mr. Fẹ́mi Káwí TV Olóore TV ẹ sá mọ àwọn tó jẹ́ tiyín Bùkọ́lá ọmọ Ògbómọ̀ṣọ́ Mary D ẹ mọ àwọn tó jẹ́ tiyín ẹ post ẹ sí under wọn ìwọ́n ṣe pé èèyàn kan bú kábíyèsí ẹ tún wá rí post ẹ post ẹ sí coded photo òun máa fi fọ́tò sọ̀rọ̀ ni fọ́tò ní èsọ̀rọ̀ fọ́tò ni a sì tún kọ́ ọmọ nǹkan kan púpọ̀ èmi ò gúdùn ní writing ni ó àìkọ̀ nǹkan tí mo gúdùn sí tí mo mọ̀ sí mo ti ń ṣe Ọlọ́run fún èèyàn tán àwọn kan kọ́ mọ nǹkan kọ́ Mr. Fẹ́mi òun mọ nǹkan kọ́ ẹ̀rọ péjì ẹ̀ post ẹ̀ coded ó gbé èbó dákú ó gbé èbó gbogbo àwọn tó mọ nǹkan kan mọ rí gbogbo ẹ máa post ẹ̀ sí wọn àwọn ọkọ̀ wọn ò tún sọ àmọ́ kẹwàá rí pé wọ́n ní Ọba Ghandi ìrànjú lẹ̀ ẹ wá tún post ẹ̀ ẹ̀ ń sọ fún wọn pé tí wọ́n wí ń dakọ̀ wọ́n ní Ọba Ghandi o wọ́n kájú òkè èyí ò lẹ́ wá rí tún post rí bí tí bàbá ti rẹ́rìn pé àwọn ní kájèsí rẹ́rìn o àbá rẹ́rìn dáadáa ni wọ́n sì tutù dáadáa kẹ́ ẹ̀ post yìí rí yìí post nǹkan ṣe yín rí gbogbo pé wọ́n lọ òkè wọ́n lọ ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ti dẹ̀rùn ó dọ̀rọ̀ ó di rọrùn rí yìí náà post rí post yìí ìlà ń ṣe nísìnyí tó di post ẹ̀ tẹ́ post yẹn gbogbo kúpù tí ń bá wà ẹ ṣe ọ̀rọ̀ Kòtòpọ̀ TV
ọ̀rọ̀ kò tó pọ̀ TV ẹ ṣeun ọ̀rọ̀ kò tó pọ̀ TV wọ́n gbìyànjú kọ́dà ju àwa yìí lọ àwọn máa ń sọ̀rọ̀ pẹ̀lú education ẹ wo program wọn tún wà educated ó wà àwa náà wà educated o torí kọ́ lọ sí ó tó ní pé àmọ́ ń gbé ọlá fún àwọn èèyàn ju tiwa lọ. ẹ post ẹ̀sọ́nà wọn bàbá wa ní kàbẹ́ńbẹ́ ẹ mọ péjì wọn ẹ post ẹ̀sọ́nà péjì wọn ni ẹ inbox wọn ẹ post ẹ̀ sí kọ́lá under péjì wọn kọ́ ẹ lọ inbox wọn ẹ post ẹ̀ sínú DM wọn ni. gbogbo pé wọ́n ní gbogbo gúùpù tí ń bá wà yẹn tẹ́ ẹ bá lọ post ẹnìkan bú kábíyèsí ẹni tó post ẹ̀yìn kọ̀ọ̀kan fún wọn lépè náà kí ni kí ló fẹ́ ká mú bẹ̀ nísìn ṣé n tó wọ́n bọ kábíyèsí yẹn sọ́dá ni ẹ sọ́dá ni sọ́dá ló fi wá wí pé ló fi wá ní ẹ wá wẹ̀ wá wò ó. ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o à ń lọ síbi pé à ń lọ síbi fàájì lókun báyìí dáńsíá àmọ́ kí ni fàájì wọlé à ń lọ síbi àwọn ẹ̀bùn sẹ́ẹ̀rì ẹlòmíràn ò bóyá àbí kíní ìta náà ń ṣe bàbá fi ń wá owó ni abẹ́ ní stúdíò ni wàhálà àti ní ìbáwọn kan ní ń kó aṣọ fún wa yìí ẹmọ ìwọ̀n ta ìgán aṣọ kan wọ́n tún kó fìlà fún wa àwọn tí ń ṣe bẹ́ẹ̀ alẹ́ ní wọ́n fún wa ní mílíọ̀nsì táyà ṣe stúdíò wàhálà wọn fún wa torí pé wọ́n ìfẹ́ ìlú ń bẹ àti pé àwọn eléyìí ìfẹ́ ìlú ń bẹ lẹ́mi wọn àmọ́ àwọn ò ṣe ẹ̀yin tẹ́ ẹ ṣe ọlọ́run fà báríkà sí èmi ìbínú orí wàláì mo rí pé Kàbísọ́lá open studio ọlọ́run fi báríkà sí owó rẹ̀ ní ó sì pàpẹ́ lóògùn ọlọ́run àdúrà àti mo ṣe dẹnu mi ó ọba wù ọkọ mọ sàmì odi ti ẹnu wàláì ọlọ́run fi báríkà sí èmi ìbínú àdèmọ́ ti pè wọlé ẹ̀mọ́ ìpè wọlé ẹ̀lákun ẹ̀mọ́ ìpè wọlé mo fẹ́ kọ́kọ́ gbóhùn iná ẹ̀mọ́ distract mi tí má ṣe kẹ́ ìpè wọlé ní kẹ́ ìpè ẹ̀mọ́ bínú tó pè yẹn mi sọ́ọ̀tì ń sà ẹ̀mọ́ ti pè torí ọlọ́run torí ànábì ẹ̀mọ́ ti pè wọlé ẹ̀mọ́ bínú. mi máa fẹ́ dansi aná ni o mi fẹ́ dansi aní o èèyàn bá wù ọ lọ kú dànù èèyàn mọ ibùsùn tó bá o. orí tó máa dádé kò ní sáláì dé ọrùn tí ó lè jìgbà lẹ̀kẹ̀ kò ní sáláì lò àkọsílẹ̀ ẹ̀dá ti dúró kò sẹ́ni tó lè yí ọba Ghandi Afọlábí sọmọ Ògbómọ̀ṣọ́. orí tó máa dádé kò ní sáláì dé. bọ́ọ̀bà rí nǹkan sọ máa fi pọ́ lórí péjì rẹ̀ máa jó máa kọ́ bọ́ọ̀bà rí nǹkan sọ máa kọ́ pín nípa ọba máa play orin kábíyèsí kan ṣe kí ni kan máa mú jó sí kò sí ní ẹni tó mú. ọrùn tó lè jìgbà lẹ̀kẹ̀ kò ní sáláì lò àkọsílẹ̀ ẹ̀dá ti dúró kò sẹ́ni tó lè yí ọba Ghandi Afọlábí sọmọ Ògbómọ̀ṣọ́. orí tó máa dádé o orí tó máa dádé kò ní sáláì dé ọrùn tó lè jìgbà lẹ̀kẹ̀ kò ní sáláì lò àkọsílẹ̀ ẹ̀dá ti dúró kò sẹ́ni tó lè yí ọba Ghandi Afọlábí sọmọ Ògbómọ̀ṣọ́ tiwa. orí tó máa dádé kò ní sáláì. tó rí bẹ́ẹ̀ mi ti ń ṣe ní bí wọnú tó bá ti wù ọ́ ó bá lórí péjì tiẹ̀ kọ́ máa sunkún kọ́ máa ké kọ́ máa lulu arò kọ́ máa sunkún bọ́ọ̀bà mo sọ fún yín bẹ́ẹ̀ bá rí nǹkan sọ ẹ máa ṣe bẹ́ẹ̀ mi náà ti ń ṣe yìí nísìnyí ẹ máa jó ẹ máa fi ijó gẹ́gẹ́ kọ́ máa pé ìlú Ògbómọ̀ṣọ́ kò sí láburú l'Ògbómọ̀ṣọ́ wà láì inú wa ń dùn ara wa sì yá gágá kò síjà pínrín kò sósì pínrín kò sọ́tẹ̀ bàbá Ọláyíwọlá ṣé sí ayẹyẹ kí ni sọ́n lọ bẹ́ẹ̀. ọrùn tó lè jìgbà lẹ̀kẹ̀ kò ní sáláì lò àkọsílẹ̀ ẹ̀dá ti dúró kò sẹ́ni tó lè yí ọba Ghandi Afọlábí sọmọ Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ la pàpọ̀ wọn lọ́la oyè lókàn o torí sísẹ̀ ń tẹ̀lé la fi ń jọba l'Ògbómọ̀ṣọ́ o. ọlọ́yìn lọ́kàn o wọn lọ sí ní ọkàn láòye o èpè sóun lọ́kàn ni Ọlọ́run mọ́jì àṣẹ Ọlọ́run mọ́jì àpadà dáràn ni o. wọ́n ní ìdílé ọlá oyè làwọn tí mo bá tuntun kó nílé gbọ́ kó sọ bá lè tó bá ti lọ́ọ́ bá tuntun kátàgbọ́ kóró kó bẹ̀ pọ̀ bá ti gbà dé. kọ́lá nìkan lòun jó ẹni tí àbá jó òun lọ́ọ́ kọ́lá àwọn bá wọn bí sẹ́ máa forí jó báyìí máa sórí báyìí máa forí jó ẹ̀ẹ́dá náà ń jó sẹ́ ń dáńsíá. Afọlábí lọ́ba Ògbómọ̀ṣọ́ orí tó máa dádé orí tó máa dádé o ọrùn tó lè jìgbà lẹ̀kẹ̀ ọrùn tó lè di ìgbàlẹ̀kẹ̀ láyé. àkọsílẹ̀ ẹ̀dá ti dúró kò sẹ́ni tó lè yí ọba Ghandi Afọlábí sọmọ Ògbómọ̀ṣọ́. sọ́mọ Ògbómọ̀ṣọ́ ọba ńlá ọkọjà kan júyàn. àwọn ọ̀rá yẹ níbọ̀dì àbínú ọba kan wà láì torí tọ́lọ̀ ń ṣe fún wa l'Ògbómọ̀ṣọ́ ọkọjá ká máa bínú ọba kan lọ ọba tá a bínú rẹ̀ á jẹ́ pé ọba tó ní lájọba wa lọ́la pé bóyá eléyìí àìsàn tó bá wa ò ṣe àmọ́ sáré ọba tí ò ṣe nǹkan kan tó bá ti á sábà bínú rẹ̀ á bínú ọba kan o ẹ̀yàn yọ má bínú torí ọlọ́mọbẹ̀yìn. ọkọ̀ bàjẹ́ pátápátá ẹ̀kọ́ àtò ìlú Ògbómọ̀ṣọ́ kò ní dàrú kò sì ní bàjẹ́ ọba Ghandi Afọlábí kásìkò yín kò dùn ká má ṣe rí nira l'Ògbómọ̀ṣọ́ kọ́lá wa túbọ̀ àsìkò ọba Ghandi Afọlábí ká mọ́ bọ́lá pìtàn gbogbo
Ògbómọ̀ṣọ́ máa dára sí àtọmọ Ògbómọ̀ṣọ́ o. Àti dúpẹ́ àti ìlọ́ba, àti dúpẹ́ àti ìlọ́ba nílùú Ògbómọ̀ṣọ́ o. Orí tó bá dání, oníṣàlàyé dé. ẹ wo orin yìí èso ni mùsùlùmí nìkan ẹ̀yin ṣọ́ọ̀ṣì náà ẹ máa lò ó ṣọ́ọ̀ṣì kan bẹ tí mò ń bọ̀ ní December bẹ́ẹ̀ bá lè lóòrì yìí fún mi ní ṣọ́ọ̀ṣì bàbá Samson Ológundé wọn ṣọ́ọ̀ṣì wọn à ń bọ̀ ń bẹ̀ ọmọ mọ̀ bẹ́ẹ̀ orin yẹn kẹ́ẹ̀dí bẹ́ẹ̀ play rẹ orin ọba jòkúbọ̀ tó sí wẹ́rẹ́ kò sí pẹ́rẹ́ kò sósì o ara wọn lò sí bẹ́ẹ̀ ẹ̀yin ọ̀yọ́ lẹ́ẹ̀kan sí ẹ má bínú on behalf of the inside Ògbómọ̀ṣọ́ we say sorry à ń bínú ọbẹ̀ nìkan à ń bínú ọba kankan o gbogbo ọba yányán lọ́dọ̀ tiwa ọba ní ìlú tí wọ́n ti jẹ wọ́n sì lásìkò ìlú wọn wọ́n dẹ̀ ṣe dáadáa sí ìlú wọn àmọ́ dáadáa ìlú tiwọn tó bá ti wá ṣe ọ̀pọ̀ bí ìlú mi lọ. Ọ̀hún tó ló jìgbà lẹ̀kẹ̀ láyé, àkọsílẹ̀ ẹ̀dá kò lè tàdé láéláé. Ìlú fẹ́ ni lọ́ba ọba Ghandi ọmọ Ọláoyè, ọmọ Orúmọ gẹ́gẹ́, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, ó ti jọba lórí onílé pẹ̀lú àwọn àlejò. Ọ̀tọ̀kùlú gbogbo aláṣẹ tani wọ́n kọ́ bá. kódà ọjọba lórí ọba ọjọba lórí ọba gbogbo ọba ìjẹrù ni o ògbẹjú ni o olúgbẹ ni o arẹsàdúdú ni o púpalẹ̀gbọ́n ìsìnkìnnì kan làbúrò gbogbo ọba yányán ọba Ghandi ṣe kíni ọjọba lórí wọn ẹ ṣe kíni ẹ jẹ́ àjọ ṣe kó lè bá a da ẹ sọ wọ́pọ̀ pẹ̀lú ọba Ghandi ìlú tí yóò da tí wọ́n tó ṣe kíni tí wọ́n tó sì ní bàjẹ́ yóò máa da sí ẹ ṣeun. Ọba Ghandi Afọlábí mọ bá ṣe ìlú ẹ lọ. Olófò ló ń bínú ológo ìwọ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Ọ̀lànà àgbà ọba náà wẹ̀ yín ẹ̀gbọ́n tí mo ní ìpàkọ́ ọ̀gbọ́n súùtì orí ẹlẹ́gàn lọ́bàjẹ́ bàbá ò tiẹ̀ mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ ẹ̀ mọ̀ tí bàbá ń rí ni pé bóò ní ìlú ó ṣe dà lẹ́wọ́jú bàbá yẹn kẹ́rẹ́ ojú pé àbí bàbá yẹn ń ronú pé nìkan ń bínú rẹ̀ sá kórìíro nígbà nígbà ọ̀sùn mọ̀ pé lóòótọ́ ń tẹ́wé ni pé olófò ní ń bínú ológo kò lè dáa fún èèyàn kó máa bínú Ghandi gbọ́ kò lè dáa fún èèyàn kó máa bínú ọba wọn nínú bàbá rẹ gan ọba rẹ ò lè máa ṣe irú oore báyìí kó bínú ọba Ghandi pé ọba ní ṣe torí pé ẹni tó bá dáa fún àwọn àfáàní ní àrífò yàrífò láàrífà ṣáwó yẹ àrífò lè máa rífà bẹ́ẹ̀yàn bá jẹ́ èèyàn tó o bá rí èèyàn bí ẹgbẹ́ rẹ wàá appreciate pa èèyàn lélẹ́yìí wọ́n lẹ́ni tí ò lásọ gidi ńlé àwọn ní ẹni tí ò lásọ gidi lórí kọ́ kó lè mọ aṣọ gidi kinní kan lórí kinní kan ẹ bá ń parí èlò mi ọmọdúnmọ́ rẹ̀. Ẹni kò dùn máa kó forí lálẹ́ Ṣọ̀ún ti gbàdé. Ẹni kò dùn máa kó forí lálẹ́ Ṣọ̀ún ti gbàdé. Ọba Ghandi Afọlábí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ o. Orí tó bá dání, oníṣàlàyé dé. Oníṣàlàyé dé. Nọ́mbà tá a fẹ́ pè sí 09037953990 ẹ máa pè wọlé màá gbé kọ́ọ̀lù yín báyìí. Oníṣàlàyé lọ, àkọsílẹ̀ ẹ̀dá ti dúró. Ọba Ghandi Afọlábí the first caller ń fún ọ ní nǹkan kan ìní sọ. Èmi ṣe kábíyèsí fọ́ba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Ọba ńlá ti gbàdọ̀ balẹ̀ àwọn ọba tó kù. Akin ọmọ akin àpò òdodo tó kù rọ́ láyà. The first caller lẹ́yìn pé n bá béèrè tó bá ti gbà ń fún ọ ní kankan ìní sọ. The first caller o. Hello. Orúkọ yín o. Mi gbọ́ ẹ sọ̀rọ̀ sókè. Láti Ògbómọ̀ṣọ́. Orúkọ yín. Timothy lórúkọ mi. Timothy mo fẹ́ kọ́lẹ̀ ní òkè à ń gbọ́ yín o. Alẹ́ kí n fẹ́ pé kò ní o. Ṣé ká béèrè lọ́wọ́ yín? Bẹ́ẹ̀ni ẹ dèrè. Ṣé ń bọ̀ wá sí carnival? Bẹ́ẹ̀ni ọmọ Ògbómọ̀ṣọ́ ni mí. Ṣé ẹ ti ra aṣọ carnival? Àìsí ra o. Ẹ ti rà á. Ń béèrè question kan lọ́wọ́ yín. Ṣé ẹ mọ ìsàlẹ̀ àfọ̀n dáadáa? Ẹ mọ ìsàlẹ̀ àfọ̀n l'Ógbómọ̀ṣọ́? Bẹ́ẹ̀ni. Ṣé ẹ sì mọ ilé ayílá l'Ógbómọ̀ṣọ́? Ẹ mọ bẹ́ẹ̀. Ó wà ní títí ká tó dé ní ojú odò ìsàlẹ̀ àfọ̀n yẹn. Ìyá wa kan Ọlọ́run bá fọ̀run kẹ́ wọn. Orúkọ wọn ń jẹ́ wọ́n ń pè wọ́n ní olóríke lákọ̀bù wọn yẹn ìyá yẹn wá ń jẹ orúkọ kan kí lórúkọ wọn gangan àmọ́ àwọn yẹn mọ̀ wọ́n sí olóríke níwájú ìsàlẹ̀ àfọ̀n. Ṣé ẹ mọ̀ ọ̀dà Mr. Timothy láti ọ̀dọ̀ fúnpẹ̀tì ẹ̀kọ́ pè wọlé màá fún yín fìlà kan ṣé ẹ gba fìlà ṣé ẹ manage ẹ̀? Bẹ́ẹ̀ni sà. Ẹ gba fìlà ẹ manage ẹ̀? Bẹ́ẹ̀ni ẹ gba fìlà. La carnival ẹ mọ ìwọ̀n tà láàfin kékeré o tó bá dẹ̀yìn ètò kẹ́ ẹ pe nọ́mbà wa àá fún yín fìlà kan láti ọ̀dọ̀ ìyá wa lókọ̀ ìyá wa
Fẹ̀yìntọ́lá Àyọ̀ká àwọn ọmọ wọn wọn ní àfọyín ní fìlà kan lẹ́yìn tó ẹ pè wá ẹ ṣeun wọ̀ ẹ ṣeun. ọlọ́run ọ̀kẹ́ wọn ẹ ṣe dà. hello tọ́ orí gbẹ́tẹ́. hello ẹ káàsán o ẹ káàsán o orúkọ yín bọ́lá tí ń pè wá o. adé akíntọ́lá látàbẹ́kúta. kí lẹ pé. Táíwò Akíntọ́lá. Táíwò Akíntọ́lá látàbẹ́kúta ọmọ olúwo ní sà. sọ ni mí o ọmọlé abẹ́dẹ ni mí. ọmọlé abẹ́dẹ ni yín l'Ógbómọ̀ṣọ́. bẹ́ẹ̀ni. ok ṣé ẹ mú wa kánífà. kọ́dà àti ra òfì. ẹ tún ti ra òfì. bẹ́ẹ̀ni. yóò dáa fún yín. àti ra òfì. ẹ fi ara rẹ wọ òfì yẹn. àmín àmín. àwọn tí èrè àtọ̀ là ń fún lásọ sẹ́ gbọ́ ọlọ́run mọ̀ bòyìn láti rí ọlọ́run wàá fi sọ̀rẹ̀ sọ yín yóò fi sọ̀rẹ̀ sọ yín. wéètò. àwa nìyẹn mo fẹ́ bẹ̀rẹ̀ kọ́sọ̀kọ́ lọ́wọ́ yín sẹ́lẹ̀ sẹ́lẹ̀. tọ́ba wa ṣe ń so. ọ̀dà. pín sí méjì nínú bá pín sí méjì tọ́ba là wá ṣe. tọ́ba là wá ṣe é ṣe tọ́ba là ṣe. ẹni tí ọba tẹ́ lọ́rùn kọ́ bọ́ sódò kọ́ bẹ́ sí tàbí kó tó dààmú. kọ́ bí omi. kọ́ mọ gbómi lọ. kọ́ bómi lọ ẹ ṣeun. ẹ̀ra ẹ ṣe o. ẹ ṣeun Akíntọ́lá láti ìlú Abẹ́òkúta. bàbá ẹ ṣeun mo yọ̀ǹda yín. hello. hello. orúkọ yín bí a ti ń pè wá. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o ẹ káàsán ẹ káalẹ́ kúrò rẹ. ẹ káàsán sí mi ẹ káàsán. orúkọ yín sà. Ọládìméjì láti Àpàké Ògbómọ̀ṣọ́. Ọládìméjì láti Àpàké Ògbómọ̀ṣọ́ ẹ ṣeun. Ògbómọ̀ṣọ́. ṣé ká béèrè kọ́sọ̀ lọ́wọ́ yín àbí ẹ fẹ́ kí wa. ká béèrè question. ọlọ́mọ ajé ọjọ́ dálé mà. tọ́ ẹ gbìyànjú náà ni o. ní ìsàlẹ̀ àfọ̀n question náà ni ẹni bá gba special gift ni àǹkárá ọ̀pá mẹ́rin là ń fún yàn sẹ́ ń gbọ́ àǹkárá ọ̀pá mẹ́rin àmì bá gba question yẹn á fún ní ọ̀pá mẹ́fà á fún ní ọ̀pá mẹ́fà. ìyá wa kan ní ìsàlẹ̀ àfọ̀n níwájú ilé wọn kọjú sí ilé Ayílára wọ́n ń pè wọ́n ní ìyá olórí ke ìyá náà ti kú àmọ́ orúkọ wọn gẹ́gẹ́ la fẹ́ kẹ́ sọ fún wa. màmá yẹn ti kú lóòótọ́. bẹ́ẹ̀ni. lórí ike tí àgbà ẹgbẹ́ àwọn ògbádùgbò ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ti mọ̀ wọ́n ṣe ni wọ́n. àgbọ̀n sà. ẹ̀sìn ni wọ́n ìbílẹ̀ ni wọ́n. ok. wọ́n dá gẹ́gẹ́ bí ọmọ kéékèèké tá a mọ̀ wọ́n sí iná ìyá olórí ike. ṣé àgbàlagbà gbogbo àwọn tí ń bẹ lágbègbè bí wọ́n ti máa pè àmọ́ nù olórí ike olórí ike. àǹfààní àti lè bèrè pé kí ló kọ yín àmọ́ tá a mọ̀ wọ́n sí ní olórí ike onítẹ̀tẹ̀ sí ni màmá iṣẹ́ oníbílẹ̀ ni màmá. ọ̀dà. fún ní ọdún díẹ̀ sẹ́yìn. ọ̀dà àmọ́ wọ́n joyè fáwọn àwọn ọlọ́jà kan wọ́n jẹ ìyá ẹgbẹ́ àwọn kan ẹ bá tó lè gbà yẹn ìyá ẹgbẹ́ àwọn tí wọ́n ń ta bóyá oníṣu ni o eléèlò nílé ìdú ni o onímọ̀lẹ́ta yẹn ẹ bá ti gbẹ ọ̀kan ń bẹ̀ náà pé ẹ tọ́kọ́ fílì àkọ́kọ́ báyìí nísìnyí àmọ́ tó pé ìyá ẹgbẹ́. màmá wọn ya ọjà fún àwọn tí Yorùbá máa ń pè ní àwọn bọ́ọ̀lù yó. bọ́ọ̀lù yó. bọ́ọ̀lù yó oníṣu. ara oníṣu kọ́ ni wọ́n jẹ o oníṣu kọ́ o. àwa wá láti ẹ bá jẹ́ ń da ẹ láwọn mọ́ ẹ ń sọ fún yín àmọ́ pé báwo program látẹ̀yìn wá sà ìyá yẹn náà tó bímọ kan ìyá yẹn bímọ kan mo ní ìyá yẹn náà ọmọ ìyá yẹn náà jẹ oyè kí ni ọmọ ìyá yẹn jẹ l'Ógbómọ̀ṣọ́. ọmọ yìí tí wọ́n jẹ́ o. wo program wa dáadáa wo program wa tẹ̀lé wa ọ̀dà fúngbà dàyín láàmú á fún yín fìlà kan pẹ̀lú àǹkárá ọ̀pá mẹ́rin àbí no ẹ má wọrí àbí ẹ má wọrí ẹ já sí báyìí. ẹ wá rí ẹ adúpẹ́ níwọ̀n bá yàrá program tẹ́ ti ṣe bọ̀. à ń gbọ́ yín sà. tí ẹ̀ ń sọ bọ̀ yìí gangan ní kókó ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bàbá kábíyèsí jáde àwa náà ń rọ àwọn gbogbo iléeṣẹ́ gbéròyìn tí ẹ ti sọ a ní nítorí bá fi bù fún yàn ó fi bù fún wọn náà tí wọ́n bá ti bú bàbá anábà Muhammad ẹ má bù bàbá ara yín àwọn tàbí wàá bù àǹbí àníbi àbó lọ mọ́ọ̀sẹ̀ lọ́wọ́ fún ó sì máa láyà náà fún tóbi ti bú bàbá ń bàbá àrẹ ó bàbá tiẹ̀ náà sẹ́rẹ́ ní ó bàbá rẹ̀ ó bàbá rẹ̀ wọ́n ní bàbá rẹ̀ torí pé tọ́ba bàbá tiẹ̀ rẹ̀ kò ní bú bàbá tiẹ̀ náà sọ̀rọ̀ ń ṣe lókun ọ̀sọ̀ tí ìtàfáyé tí ìfihàn fáyé lè sọ ń pa àbátọ̀ nínú ẹ̀yẹ àwọn tọ́jà blọ́gà àbáwọn oníwèé ìròyìn mú agbọn kọ̀ọ̀kan nínú àwọn àṣeyọrí bàbá tọ̀hún nípa ọ̀rọ̀ omi tí bàbá ń ṣe
sọ nípa ìtọ́jú ọ̀fẹ́ tí bàbá gbé kalẹ̀ nǹkan pọ̀ lẹ̀. sọ nípa ojú ọ̀nà tí bàbá mú tó bò ní ó ti jẹ́ ṣe kẹ́nìkan máa sọ nípa kálífà tí bàbá gbé kalẹ̀ bó ní ó jẹ́ ṣe ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ blọ́gà báyìí tẹ́ ẹ̀ torí wọlé ẹ̀ tí ì lè sọ sáǹtì tó ń kálukú kọ́ síbáǹtì ẹ̀ tí ì lè ṣe tán pẹ̀lú lónìlù kiri pẹ̀lú ọbọ̀ lọ́ba lọ́kàn wá. ẹ bá wulẹ̀ kọ́ máa kó ń tó bí ọbẹ̀ èèyàn bó jẹ́ kó kéré tó ní ọba ń tọmọ àlèlú ọba lọ́dọ̀ rẹ̀ wọ́n lè bu tèmi tó ọba fi lè yẹ̀yẹ́ ti tèmi kò síbi ẹ̀ tí tiẹ̀ náà ti tó ayẹyẹ rẹ̀. ó yẹ̀yẹ́ tiẹ̀ bàbá òdu bàbá lọ bẹ́ẹ̀ ni o. owó bàbá mi tuntun owó bàbá mi lájẹ́ pẹ́ńtẹ́ tèmi náà bu níbo lọ́jọ́ yín pèsè bàbá ju bàbá lọ ni bàbá mi ló gbé mi ìdídú mi àìdú yìí. man no go vex. àmọ́ bó ṣe rí nìyẹn ó kí ni ìṣiṣẹ́ wọlé àwọn tó ṣe tẹ́tẹ́lẹ̀ ibi ọ̀rọ̀ àbáwá bí wọn nú tẹ́lẹ̀ náà. ẹ̀yin máa ń ṣèlú jáde lẹ́yìn gbogbo àbùkù tó bá kábàbà ní ìta ló fi kà wọ́n. àwọn ni o. fókọ́ ti fi bẹ́ẹ̀ tọrọ rẹ̀ ọlọ́mọdé ọ̀dà nù. ẹlòmọ̀ sọ̀bà ó ti bẹ́ẹ̀ débẹ̀ tí kàbá ṣe ẹlòmọ̀ sọ̀bà bọ́yá dáadáa ni bó kù jẹ́ káàtó ni o ó ti bẹ́ẹ̀ débẹ̀. láti kí ní báyìí o àìwò tí bàbá ká tẹ̀lé o ẹ̀yin orí kankan ṣe. ohun tẹ́ gbé ka ẹwà ohun tẹ́ dálẹ̀ nìsí ẹwà ohun tí ń bí. ẹwọ tí ń bí fún ẹwọ tí ń bí. àwọn tó ní ọba ìlú yẹn làwọn máa bẹ̀. ẹni bọ́kú. tó ẹni bọ́kú àwọn èèyàn wa ní àdánù lẹ̀ kì í ṣe bí àwọn tí ń sọ. bó bá dùn náà ṣe gbógàmù ní ìsìn. mú tọ́jà tẹ́lẹ̀mù ṣe kí ló dé kí ló dé jáde sí. tí dọ́n bá ti bẹ́ẹ̀ dá sí. bẹ́ẹ̀ni a dá sí. gbogbo ọba náà ti ká kàyé ènìyàn ní faramọ́. islam ṣe rí nìyẹn wọn pọ́tọ́dọ̀ tiẹ̀ bọ́ ọba ti pọ́ bàbá pọ́n tèmi nínú ọ̀rìn mi náà bọ̀ pọ́tọ́dọ̀ tiẹ̀ àmọ́ ọba tí wọn bá tèmi ya bíléèdì wọn fi ya tiẹ̀ èmi ò ní lo bíléèdì bẹ́ẹ̀ tó wá ẹ̀sọ́ tí tó wá àdá ìjà yàkúyà ni. mo ti rí nìyẹn wọn ká lùkù ó mú fẹ́ẹ̀sì tiẹ̀ àwọn ògbọ́nsọ ẹja kan sọ̀rọ̀ bàbá ká máa yin ẹ̀ tó wá ti jáde ìwé àwọn ìlú yòókù ẹ̀fà àwọn ìlú yòókù lẹ̀ wọ́n máa tètè wọn náà tọ̀rọ̀ ọba ìlú mi ẹ̀ tó bá ti tọ́jà káyìn ẹ̀wọ̀ ọba ìlú báyìí ìsìn ṣe dáadáa nílùú rẹ̀ àbáwábá irun tó bàbá yìí ṣe nílùú wọn ní dáadáa ẹ̀dá pẹ̀lú àti sọ́dọ̀ tiwa náà èyí ń tọ́jà nu. ká máa mú lu onílù ká máa dá sí i. ádá tí wọ́n ṣe náà dá ṣe ń lè wọ̀ ẹ̀wọ̀ bùnmí ni. pẹ̀lú ètò ẹ̀ṣẹ̀ ní àárọ̀ yìí ó jẹ́ nǹkan tó wà lórí púpọ̀. ní ìbá jíjẹ ti jáde pẹ̀lú ẹ̀ṣẹ̀ yìí àwọn tí ń bínú nínú ìlú náà ìbọyá fẹ́ máa rí inú wọn lè rò pé tó fẹ́ nígbà táwọn tọ́jú ní gbẹ̀tọ̀ àwọn èèyàn wọn ti ń tí ọ̀dà tí wọ́n ti ń àfihàn sáwọn fẹ́ nínú ọ̀rọ̀ pẹ̀lú tẹ̀sí táàbà ẹnìkan kọ́kọ́ jáde kẹ́sì orí tẹ̀sí yìí ìgbọ́ àtúmọ̀ ẹlòmíì tó jáde nínú ìlú wọn o àti púpọ̀ kò ní bàjẹ́ fún yín. ẹ ṣeun gan ẹ ṣeun gan. hello. ẹ káàsán. ẹ káàsán ọ̀rọ̀ àṣepapọ̀ abilẹ̀ tí ń pè wá orúkọ yín. kí ló ń sọ̀rọ̀ ládùúgbò mọ́tò. kí lẹ pé. kí ló ń sọ̀rọ̀ ládùúgbò mọ́tò. orúkọ yẹn mi ò gbọ́ dáadáa orúkọ yín gangan. kí ló ń sọ̀rọ̀ ládùúgbò mọ́tò. Túndé. ọ̀dà mo ń gbọ́ yín o. ládùúgbò mọ́tò. mo ń gbọ́ yín mi ń gbọ́ mo ń gbọ́ yín sá. àwa nìyẹn lè fẹ́ dá sí mbẹ́ o. mọ́tò yín fàìsí ní wẹ́ẹ́ dá sí. mi gbọ́. mọ́tò yín fàìsí ẹ̀ tí ẹ̀gbọ́n yẹn. ẹ sọ̀rọ̀ sókè dáadáa gbọ́ yín dáadáa ẹ sọ̀rọ̀ sókè. ó sì sí ẹ̀jẹ̀ ń sọ ẹnu wẹ́ẹ́ dá sí tí ògùn mọ́tò yín fàìsí. ok à ń gbọ́ yín. wọ́n yọ pé tí wọ́n máa bínú lórí ẹ̀gbọ́n tó ń sọ ló dé kí wọ́n máa fẹ́ nǹkan tó wù wọ́n. káwọn ọ̀yọ́ má bínú bẹ́ẹ̀ ni. ìmọ̀ abẹ̀rẹ̀ kí yín pẹ̀lú ọ̀rọ̀ yìí tẹ̀lé ọ̀gbọ́n ọ̀jọ̀ abíṣẹ́ ìgbà nàìjíríà. ẹ ṣeun ẹ ṣeun thank you very much ẹ ṣeun ẹ ṣeun. mo ti wọn ìlú tó mọ kéèké fún wọn. àmín ẹ ṣeun bá àti ẹ̀gbọ́n tẹ̀wé dáadáa àmọ́ mo gbọ́ tẹ́ ẹ ní káwọn ọ̀yọ́ má bínú ẹ̀yin ọ̀yọ́ àti bẹ̀yìn iṣu ẹni ní mọ́ ní tọwọ́ bọ́ kó bẹ́yẹn bá rí ọba tiwa náà fín á yarí yanyan àti ẹ̀ nígbà àmọ́ tọ̀ ọ̀yẹ́ ká bẹ̀yìn ṣùgbọ́n a tún bẹ̀ nítorí pé iná ṣe kí ni ẹ ti mú tí wọ́n gbà béèrè wa èmi fẹ́ fún yín ni ṣùgbọ́n àwọn tí wọ́n ní ká béèrè tí wọ́n sì lásán wọn ní ẹ̀gbá o wọlé ẹ̀gbá o fún bẹ́ẹ̀ pé wọlé àǹkárá yín ọ̀pá mẹ́rin yín sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ wọ́n láwọn tó fún yín ní nǹkan kan sí yín tí wọ́n fún yín pàwọn ìbéèrè yẹn wọ́n ní. máa padà question tí mo béèrè yẹn ń padà fi ánsà lẹ̀ tó bá tún wá di next program yín tó wá tún béèrè mọ̀ báwọn èèyàn alákọ̀ọ́gbàgbé ní wá tẹ́lẹ̀ alákọ̀ọ́gbàgbé òun ni wá ní orí ètò láwọn ẹ̀mọ́ ní aago kan gan tiẹ̀ ti lù aago kan ti lù àmọ́ bí ẹ bá tún rí èèyàn bá tún fẹ́ mo fẹ́ kóbìnrin ó tiẹ̀ wọlé kí n fóbìnrin láǹkárá èyí tí obìnrin kankan ẹni obìnrin wá ti pè wọlé nísìn wọ́n jẹ́ pé wọlé ọjà àǹkárá ọ̀pá mẹ́rin kí tó parí ètò. títọ́ onínúure ó fẹ́ mẹ̀kúnnù ẹni adéyẹ làgbádé fún ní gbogbo mọ́sọ̀ orí tó máa dádé orí tí ó jọba èyí
ìlú orí pátọ̀ ọ̀run ló ti yàn dé ọmọ òru mọ́ gẹ́gẹ́. Orí tó bá dádé, kò ní ṣaláì dé. Ọ̀run tó lè jìgbà ìlẹ̀kẹ̀, kò ní ṣaláì lọ. Àkọsílẹ̀ ẹ̀dá ti dúró, kò sẹ́ni tó lè yí. Ọba hello ẹ ti wo orí ètò hello. 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 ẹni ọlá ìtàn. ọlá kí lẹ pé. ẹni ọlá ìtàn. ẹni ọlá ìtàn láti ibùdó ẹ ti ń pè wá. bẹ́ẹ̀ láti Ògbómọ̀ṣọ́. láti Ògbómọ̀ṣọ́ ṣé tọ́ba lẹ́yìn ẹ máa wo púpọ̀ mọ́ dáadáa bí. a máa ń wò. dáadáa àdúgbò lẹ ti ń pè mí. mo ti pè ní ìyá ẹ̀jẹ̀ kọ̀. àdúgbò lẹ ti ń pè mí àdúgbò lẹ ti ń pè mí àdúgbò wo. hello. àdúgbò lẹ ti ń pè mí àdúgbò lẹ ti ń pè mí. ẹgbẹ́ màárọ̀ yìí náà la kàn fẹ́ dá sí nígbà tá a gbọ́. ọyọ ẹ dá sí ẹ dá sí ẹ dá sí ẹ dá sí. sóòtì àánú. ok ọyọ ẹ dá sí program wa. àárọ̀ Ọ̀yọ́ náà ni ọ̀rọ̀ Ọ̀yọ́ náà ni lórí rẹ̀ ká má bínú. ká má bínú ẹ ṣeun. wọ́n bá wa fún gbogbo ẹ̀sùn. àmì ẹ ṣeun. ní dáadáa lágbára náà. àmì ẹ ṣeun. tó sì ní bàjẹ́. àmì 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 àmì. ìyá wa kẹ́ tó lọ mo ti ṣàdéhùn pé obìnrin wa ti pè wọlé ń fò lọ ṣé ẹ ti ra Ankara kánífà ṣé ẹ ti ra Ankara kánífà. àti ìràṣẹ ni. ṣé ẹ máa wá. fẹ́rà ni. ṣé ẹ máa wá kánífà. níbà. ṣé ẹ wá. ẹ bá ti máa wá ẹ pè mí lẹ́yìn ètò á fún ní Ankara ọ̀pá 4 láti ọ̀dọ̀ ya Fẹ̀yìntọ́lá Àyọ̀ká Ankara ọ̀pá 4 ẹ pè mí lẹ́yìn ètò ìyàwó tí wọ́n pè mí tán láti òkè àánú. ìyàwó tí wọ́n pè mí tán yẹn àdéhùn tí mo ṣe pé obìnrin wa ti kọ́kọ́ pè wọlé màá fún ní Ankara ọ̀pá 4 láti ọ̀dọ̀ láti ọ̀dọ̀ ya Fẹ̀yìntọ́lá a sì ní Ankara 2 láti ọ̀dọ̀ baba Mr. Isaac Ayọ̀lá àmọ́ mo rìsáàfù yun tó á pín Ankara táyì sí kánífà ni fìlà tó wà nílé ò tó nǹkan àmọ́ àti pín ẹyọ kan jáde á tún pín fìlà náà ìyá wa yìí tó wá di ẹ̀yìn ètò ẹ pè mí ẹ gba Ankara ọ̀pá 4 lórúkọ ìyá Fẹ̀yìntọ́lá Àyọ̀ká ìyá Fẹ̀yìntọ́lá Àyọ̀ká ìyípadà ẹ̀gbọ́ ẹ̀yà mọ̀ bá wa obìnrin kan ti jẹ Ankara má obìnrin kan tó tún pèsè òun tó gba Ankara torí àwọn ọkùnrin ti gba Ankara lọ ọkùnrin bíi 6 7 wọ́n ti gba Ankara obìnrin náà wá jẹ Ankara kánífà fa abẹ́ẹ̀fẹ́ wá kánífà ni àwọn tí wọ́n ń ṣeré fún wa tí wọ́n ní àwọn tó fi ràn àwọn tó fi ń fi ìfẹ́ hàn sílùú bàbá wa àwọn fi ń jẹ́ kó yé wa pé gbogbo wa pátá tí ọba là á ṣe tó ló mọ gẹ́gẹ́ là á ṣe kọ́ra àmúṣọ lẹ́ẹ̀kan mú ní pé ìwọ tó rò pé ọmọlẹ́yìn máàmù ni ẹ pé á fún láǹkárá ọmọ ìlú ní gbogbo wa àjọlá ẹnìkan wò ní kẹ́nìkan mọ̀ wá kánífà ìwọ lọ fẹ́ wá tọ́ ọba wò ní ilé wọ́n lè ṣe kí ni ọba fẹ́ gbé àǹkárá pé wọlé pẹ̀lú ògbọ́lá fún ọ ní àǹkárá láti ọ̀dọ̀ àwọn tí Ọlọ́run ṣàánú tí wọ́n ní ká máa fún ẹ̀yin èèyàn láǹkárá. ohun tá a ti ń tọrọ lọ́jọ́ tó ti. hello. 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 nípa ọ̀rọ̀ àwọn ará Ọ̀yọ́. fámìlì Nafisat Lawal. Nafisat Lawal. nípa ọ̀rọ̀ àwọn ará Ọ̀yọ́ kọ́ bá bínú. ti ẹ̀ dárúkọ yín ná ẹ kọ́ sáà ṣe Nafisat Lawal. Nafisat Lawal. láti ibùdó ẹ ti ń pè. láti Ògbómọ̀ṣọ́. sáàjì ìbílẹ̀ Ògbómọ̀ṣọ́. naam. Apàké Nafisat Lawal. ok. bẹ́ẹ̀ni. ọ̀ya àgbọ̀yìn. nípa ọ̀rọ̀ àwọn ará Ọ̀yọ́ kọ́ bá bínú. bàbá wa Aláàfin Ọ̀yọ́ ọba ni wọ́n. ọba ni wọ́n. Ògbómọ̀ṣọ́ náà kíkú mọ̀ pa wọ́n ní ìsìn ọba làwọn náà. ẹ bá ṣàdúrà fáwọn tí wọ́n ń bò wá láṣọ aṣọ kánífà ẹ ṣàdúrà fún wọn kẹ́nu gba Ankara ọ̀pá 4. ọwọ́ wọn a máa lọ sókè o. àmì o. ire sẹ́yìn. àmì o. ṣé ẹ ti ra Ankara abẹ́ ẹ ti rà ẹ má parọ́ o. ó ti rà o. ẹ ti rà. ṣé ẹ sì fẹ́ ẹ nídìí Ankara. ẹ pè mí lẹ́yìn ètò ẹ gba Ankara ọ̀pá 4. ẹ gba Ankara ọ̀pá 4 ẹ pè mí lẹ́yìn ètò ẹ ṣe orúkọ yín lẹ́ẹ̀kan sí Nafisat Lawal. ẹ máa rí ṣe. àmì ẹ ṣeun Nafisat Lawal ẹ ṣeun. hello. orúkọ yín o. hello ẹ ti gbọ́ sórí ètò orúkọ yín. láti Èkó ló sọ̀rọ̀. akóredé láti ibù láti Èkó. báwo ni o ẹ káàsán o akó ètò yìí. àdúgbò fọlọ Èkó ní sà. ìwọ ti jẹ Ankara tó tún fẹ́ jẹ Ankara mi ní Latifu lóde.
Bàbá mi mo jẹ̀ bá ka àwọn àdájọ́ tó náà ní ẹkú ètò látàrí. Ó ṣe oúnjẹ àárẹ̀ mo mọ̀ mí náà mo mọ̀ bẹ́ẹ̀ thank you. Ọlọ́run adóòtì. Àmín. Ọlọ́run fi yín lẹ̀. Àmín. Ọlọ́run a máa kọ́ yín wọ́n ṣe inshallah. Àmín. Gbogbo àwọn tó bá ń gbèrò láburú sí yín wọ́n máa fọwọ́ àwọn ṣe ra wọn ní inshallah bí wàá tùlá. Àmín. Gbàgbọ́n bẹ́ẹ̀ ni sísè. Àmín. Wọ́n ṣe inshallah bí wàá tùlá lágbára lọ. Àwọn fáǹsì wa gángan nìyẹn àwọn olùmọ̀ gẹ́gẹ́ ni wọ́n pè wọlé yẹn thank you very much thank you Mr. Latif láti ìlú Èkó. Ọlọ́run ìfọwọ́ àánú lẹ̀ lágbára Ọlọ́run ẹ̀dọ́ wáyé rúbí tó bàbá ẹ̀ máa fọwọ́ rẹ̀ kíra ẹ̀ lágbára Ọlọ́run. Àmín o. Gbogbo àwọn máa ń dìtẹ̀ bàtà ní dìtẹ̀ ọba lóògùn mọ́tò. Bóyá wọ́n máa fọwọ́ àwọn ṣe ra wọn wọ́n lè rí drọ̀. Àìtàlá. Ohun yẹn nìyẹn. Ogo. Mọ̀dé ìmọ̀ pa mí lé Kéré ayé. parí. Thank you. Wà látàlá. Thank you. Kéré parí wọn lè rí drọ̀. Inshallah. Thank you very much. Hello. Ẹ ṣeun. Kọ́ńtà yìí máa sọ pé ká máa gbé máàmù ẹgbẹ́ ọba. Ká máa gbé máàmù ẹgbẹ́ ọba mu. Òótọ́ ni kọ́ńtà ń sọ ó ju àwọn lọ́kọ̀ gáwà bẹ̀. Ìmáàmù gan ògbúra wọn sẹ́bi ọba àwọn followers ni wọ́n àwọn followers wọn ni ìmáàmù gan mọ̀ pé ọba ni bàbá àwọn ọba ni bàbá ìmáàmù Bẹ́ẹ̀ni. ọba ni bàbá ìmáàmù ẹ ṣeun ẹ gbé kọ́ọ̀lù mi ẹ ṣeun àpèjì thank you. Hello wọ́n ti ń pè wá o. Ògbómọ̀ṣọ́ ni Yomi Àjàlá ni o. Mr. Yomi Àjàlá láti Ògbómọ̀ṣọ́ ẹ ṣeun. Akínyìn ni ẹ kú ètò. Ẹ fẹ́ dá sétò ẹnikẹ́ kí wa ẹ ṣeun. Ṣé kí n bèrè bẹ́ẹ̀ lọ́n jẹ́jẹ́ ìbílà? Ìbéèrè àní akínyìn ni. Ẹ ní ìbéèrè ẹnikẹ́ kí wa ni? Ní akínyìn ni. Ayọ̀ da fún yín ọlọ́wà mi kí ẹ̀yin náà ọlọ́wà mi kí ẹ ṣeun. Mr. Yomi ẹ ṣe very much ẹ ṣeun gan sa ẹ pè mí lẹ́yìn ètò. Ọ̀dà. Àwọn alọ́rọ̀ ẹ ṣeun. Ọ̀ya ẹ pè wọlé gbẹ́lẹ̀ méjì kí n fẹ́ nìkan fìlà kí n fẹ́ nìkan láǹkàrà ká máa lọ lónìí. Kí n fún ẹnìkan ní àǹkàrà. Wípé fẹ́ lọ́ba tuntun ní. Kí n fẹ́ nìkan láǹkàrà àti fìlà kan ká sì máa lọ lé. Àjòlúwa gbọ́. Hello Dikola. Hello. Àlẹ́ ìrùjọ́ lọ́wọ́ ni o. Ẹ dákun ẹ má flash wa. Kí tó dání àti dúpẹ́ àti lọ́ba nínú Ògbómọ̀ṣọ́. Ọ̀tá ti tọrọ lọ́jọ́ tó fi pé pípé abẹ́ lọ́ba tuntun nínú Ògbómọ̀ṣọ́. Aṣọ́lúwa gbọ́ ọbẹ̀ ṣe tó dá. Àwọn ìyá wa Fẹ̀yìntọ́lá Àyọ̀ká àwọn ọmọ wọn ni wọ́n ń ṣe léyìí wọ́n fìfẹ́ aṣọ Ògbómọ̀ṣọ́ ní ká máa fún èèyàn wa ní aṣọ àǹkárá kánífà àti bàbá wa Ìsìkà Ayọ̀lá àwọn fún ní aṣọ kẹ́ máa bùsọ̀ níjọ kánífà. Hello. Orúkọ yìí lẹ́sìn pè wá o. Ọ̀dà ìpè yẹn ń dálura wọn ni hello. Bẹ́ẹ̀ bá ti ń pè ẹ máa sọ̀rọ̀ sókè ẹ dákun. Àti dúpẹ́ àti lọ́ba nínú Ògbómọ̀ṣọ́. Ó súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà àrọ́bà fi lọ́ba ń pa. Bọ́bá má pa mí mo ṣe kábíyèsí kò sí fìlà orí adé. Ẹ kan sí ẹ̀yin sáà Ògbómọ̀ṣọ́ àjọ wà náà ni àmọ́ ẹ dákun ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹ má post tí ó bá ti tàbùkù ọba wa ẹ má post ẹ̀ mọ́ torí tọ́lọ́run. Ẹ̀yin Ọ̀yọ́ ẹ má bínú abẹ̀yìn má bínú bá ti bẹ̀yìn ẹ̀yin náà ẹ má ta ẹ má ṣe ẹ lè bá abẹ̀yìn nísìn ẹ má yìn ẹ̀yin náà ẹ má gbìyànjú pé ẹ ta sọ́ba o ẹ má bu ẹ fà wọn bá yẹn lẹ́ẹ̀kan máa jayé orí wọn lọ. Ṣọ́pọ̀ Ògbómọ̀ṣọ́ ọba ńlá kẹsì ọba ó yẹ kó pẹ́ kó bá a mọ́ tètè kú. Kádé pẹ́ lórí ìbàdàn pẹ́lẹ́sẹ̀ kásẹ̀ mọ́ fọ ọba sílẹ̀ torí pàṣẹ lọ bá ń pa ìjòyè lórí. Prógámù tiwa mi kí sàbòsí mi ń gbè lẹ́yìn alábòsí níta bá ṣe tí ọba dá ẹ̀jẹ̀ abara wa wí. Inside Ògbómọ̀ṣọ́ nísìn èèyàn wa ní àjọ wa ní tọ́ba làṣẹ ní àwa nítorí ẹ̀ káwa rí tí wọ́n ṣe tí ọ̀dà ká máa fọwọ́ra wọn ká máa lè sọ gbogbo àwọn bloggers lẹ́yìn tí wọ́n jáde àwọn bloggers tí wọ́n jáde àyíká bí sára kíníkan ní o gbogbo wọn lẹ́bi ní tí ń dùn wá ni pé àmọ́ ẹ bá ti ń bú ọba lóńlù náà ẹ bá ti sọ̀rọ̀ lóńlù ẹ máa sọ̀rọ̀ lu tiyín náà ẹ gbọ́ ní tá a fẹ́ fún yín nìyẹn Ọlọ́run ní ọba àjẹbẹ́ nìkan wa. Kíwù kẹ̀rẹ̀ jẹ́ bí ó kíní kó bá pẹ́ láyé o. Ṣọ́mú Ògbómọ̀ṣọ́ ọba ńlá Ṣọ́mú Ògbómọ̀ṣọ́ ọba ńlá mo ṣe kábíyèsí bọ́ba. Ọ̀tá ti tọrọ lọ́jọ́ tó fi pé pípé abẹ́ lọ́ba tuntun nínú Ògbómọ̀ṣọ́. Aṣọ́lúwa gbọ́ ọbẹ̀ ṣe tó dá ní. Ìyá wa Fẹ̀yìntọ́lá Àyọ̀ká oníkẹ̀pẹ́ tí ìyá náà ti kú ò láyé ẹ̀ wọ́n ti kú ò láyé àmọ́jẹ́ ń sọ fún wa ṣé kí n sáré sọ ánsà yẹn kí n sọ ánsà yẹn ní padà sọ lọ́wọ́ parí. Àti dúpẹ́ àti lọ́ba nínú Ògbómọ̀ṣọ́. Afọlábí Ọláoyè ọba Ghandi Afọlábí. Àwọn èèyàn kan bẹ ní orí ètò wa yìí wọn ò ní ìdíkà máa bèrè question wọn bá ti pè wọlé ẹ ká máa fún wa lẹ́bùn automatically ni a kàn fi question yẹn náà àwọn tó ní ẹ̀bùn ní ká tó fi yẹn ṣe wọ́n ti kọ́kọ́ kó aṣọ kan lẹ̀ fún wa tá a ti pín láì bèrè question
èyí tí wọ́n kó àwọn ní àbá ẹ ti ẹ̀ bá mi bèrè lọ́wọ́ yẹn pé ìyàwó Àyọ̀ká yìí tí àwọn ti ta ló tẹ̀ tó rántí wọn Ọlọ́run ṣe ti mọ̀ dáhùn question ṣe ti mọ̀ dáhùn béèrè báyìí. ó ti jọba lórí olówó ó jọba lórí aláìní ó jọba lórí alálùfà olùmí òde wọn jẹ múlù kan tí bí wọn kò sí lé méjì ó ìwọ̀nṣọ́ wọn kò mọ̀ sọ ẹni máa ń bá mi lọ ìbéèrè tí mo béèrè lẹ́ẹ̀kan mo ti dáhùn question o ẹ bá já sí. orí ìlàlẹ̀ sọ̀hún ti gbàdé. fìlà kan àti àǹkárá kan mo fẹ́ pín kí n tó tún lọ. odùn máa kó forí ìlàlẹ̀ sọ̀hún ti gbàdé. Ọba Ghandi Afọlábí sọ. orí tó bá jáde kò ní ṣàlàyé dé. hello Mr. Flasher ẹ má flash wà lórí ètò ẹ pè wọlé ni. ṣàlàyé dé. kò ní ṣàlàyé lọ àkọsílẹ̀ dàtí. hello. hello. hello ọkọ̀tọ̀. àwa ni ọlọ́ọ̀ni ń to orúkọ yín lẹ́ẹ̀kan sí ọ̀dẹ̀ Mr. Aládìméjì mo ti nọ́mbà yín náà. ìyá orúkọ màmá. ìyá wa olórí ike mo lórúkọ wọn ni mo bèrè. Àyọ̀ká. kẹpẹ. Àyọ̀ká. pé. tí gbà sá orúkọ yín ò fúlù mo fẹ́ kẹ́ ẹ sọ pé ẹ fúlù ẹ ti fẹ́ gbà àmọ́ mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ fúlù. ní fúlù ni. bẹ́ẹ̀ ni mo ti dákọ̀ ẹ̀ fúlù náà báyìí náà ní ìsìn báyìí gan mo ti dákọ̀ ẹ̀ fúlù. ẹ bá wa bọ̀ wá. láti apàkẹ́ wọn làfẹ́ ọfẹ́ gba wọn ní mo mọ̀ pé kì í ṣe torí àǹkárá yẹn àmọ́ wọ́n ti gbá rìsáàcì pé wọ́n ti ń gbógun rẹ̀ pé ìyá wa lórí ike nísàlẹ̀ àfọ̀n àwọn náà sì ni látàlá sì ń dákọ nínú ètò láti àárọ̀ àwọn náà ni ó ní ọmọ wọn kan ó jẹ oyè ẹ̀kìn kẹwàá yìí ọmọ kan jẹ máyégún kọ́ lórúkọ ọmọ wọn yẹn kọ́dà mo ti sọ orúkọ yẹn ní láti first day tí wọ́n kọ́ pín àǹkárá tí bàbá wa yẹn kó fún mi ní àwọn ọmọ wọn yẹn kó fún mi. orúkọ ọmọ wọn yẹn sẹ́ẹ̀dì ẹ má bínú sí mi àwọn tí wọ́n ti kọ́kọ́ kó kan fún wa lọ́fẹ̀ẹ́ wọ́n wá ní ìyá fèrè bèrè question nítorí ká sí ni mò ń ṣe yẹn wọ́n fẹ́ kí ìfẹ́ tó ń pọ̀ sí nílùú náà ni ká lè máa mọ́ra wá bí tá à ń lọ náà nìyẹn. Ọba Ghandi Afọlá àkọsílẹ̀ dàtí dúró kò sẹ́ni tó lè yí. Ọba Ghandi Afọlábí sọmọ gbọmọṣọ. kóńtà ti ń tọrọ lọ́jọ́ tó ti pẹ́ wípé abẹ́ lọ́ba tuntun ní l'Ógbómọ̀ṣọ́ àṣolúwa gbọ́ ó fẹ́ ṣe yìí tó dáa ní àti dúpẹ́ àti lọ́ba ní l'Ógbómọ̀ṣọ́. kò sí nǹkan tó yẹ wá l'Ógbómọ̀ṣọ́ tó ju ọpẹ́ lọ ọpẹ́ fọ́nù ọ̀rọ̀ ọba fólúwa ọba Olódùmarè tó fi bàbá wa Ọláoyè tó fi ta wá lọ l'Ógbómọ̀ṣọ́ tí ń jẹ́ ọba wa l'Ógbómọ̀ṣọ́ ọpẹ́ ló yẹ wá o ká sì mọ̀ dúpẹ́ fọ́lọ́run orí ọba wa Ghandi Afọlábí Ọláoyè. Hello. Hello. Náà. Afẹ̀yìntọ́lá. Ìyá Afẹ̀yìntọ́lá. Àyọ̀ká oníkẹ̀pẹ́. Àyọ̀ká oníkẹ̀pẹ́ olúwa. Àbá yìí padà wọ́n sáré pé àwọn gbọ́ rìsáàtì yẹn dáadáa. Aláwàgbàrù. Ọ̀dà. Kò ní bàjẹ́ fún yẹn. Àbí ẹsẹ̀. Wọ́n jẹ̀ dáìlà mọ́ ẹsẹ̀. Ọ̀dà. Ẹsẹ̀. Ìyá wa Afẹ̀yìntọ́lá oníkẹ̀pẹ́ lọ bá ń bá ìjòyè lónìí. Àlẹ́ àwọn kankan bẹ́ẹ̀ bá ti sọ ẹgẹ́ mọ̀ pé ojú kan náà ní lọ. Ìyá wa yìí ni wọ́n ń pè ní olórí ike nísàlẹ̀ àfọ̀n. Olórí ike nísàlẹ̀ àfọ̀n. Wọ́n sì jẹ ìyá ẹgbẹ́ fáwọn eléèlò ńgbà ayé wọn. ọmọ wọn kan wá jẹ máyégún l'Ógbómọ̀ṣọ́. ọmọ wọn yẹn ẹ lọ gbá rìsáàjì ẹ lọ prógámù tí mo ṣe nígbà tí mo kọ́kọ́ pín aṣọ ẹ rò orúkọ yẹn ń bẹ̀ ẹ wá ti di the next program ẹ wá ti kọ́lé ẹ wà padà láǹfààní àti àmọ́ náà fún bó ẹ ti kọ́kọ́ gbà náà màá bá bàbá sọ̀rọ̀ wọ́n fún ilé àǹkárá ọ̀pá ẹ ti ẹ gbìyànjú kẹ́ ẹ gba àǹkárá ọ̀pá 6 kẹ́ ẹ gbé fún gbogbo nǹkan ọkùnrin lẹ́yìn ọ̀ká 6 kẹ́ ẹ gbé fún àwọn ajíà àwọn ìyá wa ńlé kí wọ́n bù sára ẹni ìjọ kánífà kí wọ́n bù ara kí wọ́n fi ẹ̀mí ṣàdúrà fún àwọn ọmọ ìyá wa Fẹ̀yìntọ́lá Àyọ̀ká Oníkẹ̀pẹ́ tí wọ́n jẹ́ olórí ike nísàlẹ̀ àfọ̀n Ọlọ́run bá wa tẹ́ wọn sí. ẹ dákun
gbogbo ẹ̀yin tá a ti fún láǹkárá mo expect kẹ́ ẹ pè wọlé ẹ̀yin tí àǹkárá ti dé ọwọ́ yín mo retí ó yẹ kẹ́ ẹ lè pè wọlé kẹ́ ẹ dúpẹ́ kẹ́ ẹ kí àwọn tí wọ́n fún yín èmi kọ́ ó yẹ kẹ́ ẹ lè pè mo retí kẹ́ ẹ pè wọlé àmọ́ tọ̀ bá ti di gbá bá ti program mi bóyá jọ Monday pẹ̀lú ògùn Ọlọ́run kẹ́ ẹ rí pé ẹ pè wọlé o láti wá sọ pé tọ̀ ẹ ti gba àǹkárá yín kọ́ wọn á dàbí ọ̀rọ̀ ẹnu àwọn lẹ́nu ni ara àǹkárá ń bẹ́ ńlẹ̀ o kọ́dà fìlà gan ṣe kí ni fìlà àwọn èèyàn tó jẹ fìlà àyà àwọn ẹnìkan jẹ fìlà ní Mr. Timothy ti jẹ fìlà wọ́n ti jẹ fìwà wọ́n jẹ sí àwọn jẹ fìlà sá táwọn ni Mr. Taiwo Akíntọ́lá wọ́n jẹ àǹkárá bàbá ìyàwó Ọláìtàn ọ̀kẹ́ olókè àánú wọ́n jẹ àǹkárá Nafisat Wàlàwà náà jẹ àǹkárá ọ̀pá mẹ́rin. I think we have done for today yẹn náà ti tó ẹ máa lọ́mọ mi sí yẹn náà ẹ jẹ́ n fi orin ọkùnrin yìí máa fi ṣe yìí lọ kí n máa fi rí gè kí n máa fi ṣe lọ. Ọba wey no dey wait for handout. Ọba wey come with vision clear. 25 years agenda full ground. Development day everywhere. No be politician wey dey talk only. Na king wey dey act e no dey fall. Roads dey open, jobs dey rise. Àwọn followers wa kan láti day one tá gbọ́dọ̀ mọ̀ tiẹ̀ tá gbọ́dọ̀ mọ̀ appreciate tí wọ́n dúró ń do látàwọn inú wọn náà Mr. Baba Ọládé méjì láti Àpàké Sàlámù tí wọ́n kọ̀ wọlé yẹn láti day one ni wọ́n follow wọ́n share program wọ́n follow gan Ọláwálé Lukman bákan náà Akọ́dé Latif kò dé gbogbo ayé gbogbo wọn bẹ́ẹ̀ àmọ̀ wọn láti day one wọ́n pàtàkì wọ́n sọ ní dàrú o yóò sì gbẹ̀nù kọ̀ọ̀kan wa. Ògbómọ̀ṣọ́ begin shine like sun. Ẹgbẹ́ ọmọlúwa tẹ́ ń bẹ lókè òkun tẹ́ ń fìfẹ́ hàn ìpẹ́tọ̀ ọba tó lọ́n fún wa yìí a support ẹ̀ orí gbogbo ta ni pẹ̀lú ògùn Ọlọ́run wọn ní gbé òkun yín wálé o. Gandhi do show, he don show say he mean am. Ògbómọ̀ṣọ́ rise up, now our time to shine. Ọba tó lọ́n bá fún wa yìí ọba tí èèyàn máa ń support ni táwọn fàdúrà ràn lọ́wọ́ ó ní ọba Gandhi Afọlábí Ọláoyè ẹ má jàjà kí àdúrà lórí bàbá kọ́lọ́n kó fún wọn ní àṣeyọrí iṣẹ́ tí wọ́n dáwọ́lé kọ́lọ́n kó fún wọn ní àṣeyọrí iṣẹ́. Who dey stop progress? Dem go shame last. Make we support our king. Ọba Gandhi dey for us. Ajito Nyolaide, thank you very much. Some dey vex because say truth dey pay. Ẹ share program yìí kẹ̀dẹ̀ máa comment. But our king no dey play their game. Ọba tí ó ráyè nonsense kọ̀ráyè rọ̀bọ̀ débi kọ̀ráyè ṣùgbẹ̀gbẹ̀ kọ̀ráyè tuntun kọ̀ráyè ọba sí kíni lọ síwájú lọ́jọba lógún ó náà ni wọ́n sì ń ṣe lọ́nà fún wọn ṣe o. He dey expose who know they want. Ó mọ̀ sọ Ọlọ́run bá wa jí ó tò Islam ló mọ̀ sọ lọ́ba sọ di ọ̀kan padà ọ̀nà tí ó gbà tó Ọlọ́run bá mọ̀ gbogbo ọ̀nà tí ó gbà tó bá wá dé jẹ́ pé táwa fọkàn sí náà ni Ọlọ́run fẹ́ tó fẹ́ gbà tó Ọlọ́run ti bá wa ṣe kó yanjú kárí bí táwa fọkàn sí náà lọ fẹ́ gbà wọ́n lọ bá tọ́ ọmọ gbogbo nǹkan táwọ̀ ọmọ èyí táà mọ̀ là ń sọ ẹ̀mẹ́ táà mọ̀ Ọlọ́run tó mọ̀ ká ní ọ̀nà táwa fọkàn sí náà lọ fẹ́ gbà tó Ọlọ́run bá wa ṣe kó rọrùn kí gbogbo wa wà ní rẹ̀ pọ̀ lógun mọ̀sán dáa kọ́ba náà wò wá kéré ó sì mọ̀ pé àwọn ọmọ mi lélẹ́ yìí kò sí ẹlẹ́yàmáyà ẹ̀sìn kò sí kinní kan ẹnìkan márùn-ún mi kan kò sí yẹn mọ́ Ọlọ́run gbélé náà Ọlọ́run bá ká kó lẹ́lógún mọ̀sán. Why dem dey form only with shame? Ogas wey no bring anything. Ó ní tí mo pọ́n ń jẹ́ ìdùnnú ọba ni pé kí gbogbo olúwọ́ wà níṣọ̀kan ká wà ní fọwọ́sowọ́pọ̀ kó mọ̀ sí pé ìrẹ̀ mọ́ ẹnìkan gbọ́dọ̀ kírun bì kan ẹnìkan gbọ́dọ̀ lọ sí bì kan kẹ́níkálùkù ó mọ̀ ṣe ibi Ọlọ́run bá là ń sìn nígbà tá ìbá ń sin ara wa ibo ni wọ́n ti sin lọ́dọ̀ Ọlọ́run bò gbá ẹ gbọ́ ṣùgbọ́n wọ́n ní ibi tí ìfẹ́ bá ń bẹ wọn ni àdúrà ti gbà àdúrà tó yà àwọn olùfẹ́ bá ṣe fúnra wọn wọn ni àdúrà ti máa gbà Ògbómọ̀ṣọ́ Ọlọ́run bá wa tó gbogbo ọ̀nà tó gbà tó fi tó Ọlọ́run bá wa ṣe kíni ètò bá wa yanjú ẹ̀ ní kíákíá ẹ̀ gbogbo ẹ̀ ó ṣe kíni kó máa wá dáa pọ̀ kó máa rọ̀ zọmù kó máa rọ̀ zẹ̀sẹ̀ gẹ̀mẹ́ngẹ̀ ẹ̀ ṣe kò ní bàjẹ́. Still one block, one bill. Ẹ̀rín tí Ògbómọ̀ṣọ́ sọ mí dà ẹ̀rín tí Ògbómọ̀ṣọ́ sọ mi dà Ògbómọ̀ṣọ́ sọ mí di
èmi náà wá dé ẹni tí ọ̀rọ̀ ọ̀lú ni ọlọ́sọ mi di ó sọ mi di àwọn kàbí sọ́ra tèmi èmi náà wá ń play orí mọ́. But Gandhi, they open our eyes. Say, lie down enter this field. Mo sàmì àdúrà yín Mr. Abiodun Adéyẹmí, good afternoon. Ẹ kú iṣẹ́ ìlú kò ní bàjẹ́. Oníbàjẹ́ fẹ́yìn náà àti gbogbo wa. Wọ́n ní kí Ọlọ́run kó ṣe ààbò lórí gbogbo yín àti kábíyèsí. Àmín àtẹ̀yìn náà gbogbo pátá rárá ànúbà. No let religion blind your face. Gbogbo tí ń yé tó bá láṣẹ mò ń bọ̀ wá fáyà gbogbo yín yẹn débi náà sì ń bẹ́nu yín. Gbogbo àwọn táwọn ìgbòho tó bá láṣẹ mò ń bọ̀ wá fáyà gbogbo yín ní special. Ó di program ìjọ kan yìí fáyà yín. Tí n bá ti wá fáyà yín tẹ́ ẹ̀ bá wá sí ààrẹ ọmọ àlè fẹ́ yà báwọn mò ń bọ̀ wá. Ṣé lè kọ́ni last call àbáyé ẹ jẹ́ kí n gbé. Hello. Hello. Ẹ sọ̀rọ̀ sókè kí n bá kọ́ tiẹ̀. Ìbílẹ̀ tí ń pọ̀ orúkọ yín. Akeem ló sọ̀rọ̀. Akeem láti bo. Láti bo. Kóyèdé láti Kóyèdé. Ok Kóyèdé ìwọ tún ni. Ok ọmọ ìyá mi bò ni. Mo fẹ́ sàn kan ní sà. Ọya púpọ̀ àpá. Orí ìmáàmù yẹn fẹ́ sọ. All right. Ìgbà yẹn pé ìgbà tán péjọ lọ sí ọ̀dọ̀ bàbá tó bá ń gbà yẹn. Ok. Ó sínú ilé wọn kán lọ yanjú nǹkan tó ṣẹlẹ̀ nílé wọn. Ok. Àwọn míì tó máa bí wọn lérè pé wáì tí màmú fi gbé ọba lọ sí lẹ́jọ́ ìbí àwọn ilé wọn lọ́jọ́ ń fa nọ́mbà àwọn fa nǹkan wáì tó gbá àwọn ilé wọn àwọn lọ́jọ́ ń fa nǹkan nínú ilé wọn pé báyìí gbé wọn lọ sí inú ilé wọn tó gbé wọn lọ sí kóòtù pé ó yà àwọn ilé báyìí tó wà tó bá wọn jọ ń jásìkò tó wà tó bá wọn jásìkò. Ọyàn ìmáàmù tó wà ìpọ́tàn lọ́gbọ̀n jùlọ gan nọ́mà ìgbà tí wọ́n kọ́ lọ tí bàbá sọ̀rọ̀ ń tànú tó wà láyé pé lé kọ́ lọ fọmú ilé tó máa jẹ máàmù kọ̀kọ́ bẹ́ẹ̀ wọ́n fún táìmù pé wọ́n mú ìmáàmù wá gbà yẹn inú ilé ayára ló mú máa wà ní àbíbo àbí àwọn tó jẹ́ àwọn fàlàfin náà tó wà láàfin àwọn òsín mẹ́wàá ló mú máàmù wá àwọn òwe ló mú máàmù wá lẹ́jọ́ ló mú wá ọmọ olúwo ni ibi wọn tó ń wá inú ilé òtún dàmú tẹ́tẹ̀lẹ́ ló mú wá. À ń gbọ́ yín o. Hello. Ṣé ẹ̀lú mu àkọlé ìtààmú àkọlé? Gbà tí wọ́n ní kán lọ wọ́n fọmù yìí lẹ́yìn tó máa jẹ ẹ̀lú mu àkọlé ìtà. À ń gbọ́ yín náà. Fi ọmú yìí lẹ̀ ẹ tó máa jẹ ìmáàmù. Ok. Sọ pé ìmáàmù wa lè jẹ. Àwọn àpáàtọ̀ wà láàfin lé ní báyìí, tán wà láàfin lé ní báyìí, tán wà láàfin lé ní. Àwọn náà lọ pe ìmáàmù wa níbi tó wà. Ẹ̀yìn. Àwọn àfáà tí ń bẹ láàfin náà ni wọ́n lọ mú ìmáàmù wá pé kó wá jẹ ìmáàmù pọ́n lọ́kàn àbí. Níbẹ̀ ni. Ok. Báyìí tí mo wá fi lè sọ̀rọ̀ pé ọba náà bàdàbàdàbàdà pé káwọn wà kọ́ lọ àwọn ọmọ yàrá kan fídíò kan pòsè báyìí pé bàdàbàdà gbé wà káwọn sọ̀rọ̀ pé bàdà kò ní ìdí pé wọ́n lọ pé ẹ̀kọ́ náà máa lé àbúkọ́ náà lè lọ àbọ̀ náà ò lè lọ kíní kan wọ́n sọ pé tí wọ́n lè sọ̀rọ̀ kọ́ sọ bó ṣe jẹ́ nǹkan bọ̀ bẹ́ẹ̀ káwọn ẹgbẹ́ àwọn kan lọ pé ọmọ àlè ní àbíkò káwọn sọ̀rọ̀ pé báyìí àwọn làwọn lọ pé wádìí kan ìkúnkọ̀ báyìí dáadáa wọ́n ti tà tó bá máa bú wọn tó bá ní bú wọn bò ní bú wọn kò wéré wọ́n máa kò wéré rọ́bà lára ọ̀tọ̀ lókun. Thank you very much Mr. Lateef Akorede ẹ ṣeun. Ìbéèrè tí àfáà yìí béèrè yìí èmi mo lè mọ̀ lè dáhùn rẹ̀ púpọ̀ àwọn ìlànà ni wọ́n dá nǹkan àmọ́ àfáà yìí ò wá sentimental ó ní wáì tí ìmáàmù gbé ọba lọ kóòtù ṣe bí ìmáàmù àti ilé wọn ni wọ́n jọ ń jà ilé wọn ló yẹ kó ń gbé lọ kóòtù. That's number one. Number two ni pé ìbá àwọn àfáà yìí náà ni wọ́n lọ gbé ìmáàmù wá láti wá jẹ ọba láti wá jẹ ìmáàmù kí ni wọ́n ń wò tẹ́lẹ̀ mo believe pé wọ́n dáhùn nǹkan wọn. Hello. Àwọn pẹ̀lú yín o. Àpètò. Àwọn nìyẹn. Láti méjì nìyẹn. Ìtẹ́ gba káyìn yẹn ni ló mú mi pè padà. Ok. Tí ọ̀rọ̀ bàbá tí ó sọ̀rọ̀ tán nísìnyí tí a máa sọ náà nìyí. Wà ní India ní pátábá ìyànú. Bàbá yìí nígbà tí wọ́n sọ̀rọ̀ léèrè pé nígbà tí wọ́n ní àwọn àfáà àti ìbẹ̀lẹ̀ àfi ni wọ́n lọ gbé wá. Ẹ wá bí wọ́n pé láwọn àfáà àti ìbẹ̀lẹ̀ àfi wọ́n lọ gbé wá. Níbẹ̀ ni tí wọ́n lójú ni wọ́n sọ. Ọtí ọba já síyàn lójú
wọ́n láti kí máa lẹ́sà lákàbí àwọn ẹni mú ọba ní mọ̀ ń parẹ́ ọlọ́run ní ẹ má gbẹ́sẹ̀ lé tẹ́ẹ̀mà ayọ̀ ọmọ ní sọ nígbà tí sọ pé àwọn àpáàtì mẹ́lá mi lọ gbé wa àwọn kan dẹ̀ ń sọ wípé ń sọ pé ìbáyẹ ọmọdé aláàánà lè lọ gbé ìmáàmù wa ó fẹ́ pàkó mẹ́lá wa lọ gbé ìmáàmù wa ẹ̀yìn tó ní ìlọ lọ gbé wa ẹ̀ wá ń sọ̀rọ̀ bí ẹni pé ọ̀rọ̀ yẹn bí bàtẹ́ wa mẹ́ba yìí ní ọba mọ̀ nípa rẹ̀ yẹn sọ àti pé gbogbo tí a bá yìí sọ yìí kọjá gbogbo bẹ́ẹ̀ gbogbo bẹ́ẹ̀ àti gbogbo bẹ́ẹ̀ àti kọjá má dáa pa àtẹ́yìn má àtẹ́yìn má àti kọjá bẹ́ẹ̀ olú àwọn ìbéèrè bá mẹ́rin bá di ilé ìròyìn ètò ìfẹ́kẹ́ tó ń lé ẹ́ńfàsì lórí ẹ̀kẹ́ tó máa sọ ní lórí ẹ̀ńfẹ́kẹ́ tí kọ́mọ́dà lè ń pè yàn ìbára tiẹ̀ yóò jọ sọ ọ̀tún lásán ọ̀tán nígbà tó ti wà kọ́ọ̀tù kí la fẹ́ máa bá àtẹ́yìn sí ẹ̀ńkọ́ọ̀tù ẹ̀nà gbẹ́dọ̀kún kọ́ọ̀tù ọlọ́gbẹ́dọ̀kún kọ́ọ̀tù àti asọ́rẹ́ o náà bí o nǹkan ò lè fẹ́ má báyìí ní tàbí tí kọ́ọ̀tù bá wí tó ẹjẹ́ àmọ́ retí tí kọ́ọ̀tù bá sọ tó kù gbogbo ẹ̀yìn ó ti kọjá. Assalamu alaikum kò jù bẹ́ẹ̀ lọ ìbí náà ti sọ fún mo lẹ́yìn èèyàn ẹ fi ọ̀rọ̀ ilẹ̀ ẹ jẹ́ kí ọba ọmọ ṣèlú lọ kí mọ́mù tọ́lẹ́ àná mọ́ ṣe tiwọn náà lẹ́gbẹ̀ẹ́ kan bí wọ́n ti ń ṣeun ẹjọ́ ti wà ní court ẹni tó gbẹ́ kóòtù ọ̀gbẹ́jìn ẹni tó kónú náà dálápá ẹ jẹ́ kí ilé ẹjọ́ dájọ́ ibi tí ilé ẹjọ́ bá dá sí ọlọ́run fi bárkà sí so kò sí wa gbogbo tí akóyè náà ti wá tó bá làṣẹ lòun náà tó bá làṣẹ ní ọwọ́ kan béèrè náà ni so n tí ò yé èèyàn béèyàn bá béèrè kò sí jà ń bẹ̀ ẹlòmíín sẹ́ gbẹ́ ọ̀rọ̀ yẹn ni láti pìlẹ̀ kò sí ń bẹ̀ bó bá ti wá béèrè náà wọ́n ti dá yín lóun yẹn wọ́n lè kí sí àwọn àfáà ni wọ́n lọ gbé wa àwọn ẹbí náà ni wọ́n lọ gbé wa kí sáwọn àfáà o àwọn ẹbí wọn náà ni wọ́n lọ gbé mọ́mù wa pé tọ̀hún lọ́kàn àwọn náà sì tún ní mọ́mù ìsọmọnulé àwọn o so ìyún báwọn ọlọ́run ní jó bàjẹ́ tọ́ ẹ lọ́mọ iṣẹ́ àpọ́gàmù yìí kẹ́ẹ̀dẹ̀ love kẹ́ẹ̀dẹ̀ life ẹ jẹ́ ká lọ sí inú kédù lẹ́ẹ̀kan sí kédù káwọn àfihàn ṣe ìlọ ẹ ṣe àpọ́gàmù yìí mo sọ lẹ́ẹ̀kan pé ẹ̀yìn wa tó bá láṣẹ ẹ̀mí àwa ní kíní kan tó bá à ń bọ̀ wá fáyà ara wa à ń bọ̀ wá fáyà ara wa à ń bọ̀ wá fáyà ara wa ìta ṣe prógámù tẹ́ẹ̀ ní ṣíà rẹ̀ yẹn yín tẹ́ ń ṣe ẹ sọ fún mi níjọ́ tí bá ṣe tán pẹ̀lú gbogbo yín yán ẹ yá lọ síbi kédù carnival ká tún ra wa létí kédù carnival bí ó ti ṣe wá lábẹ́ àbáwá aláyé olúwa ìsìnkú àbájẹ sọba Gandhi Afọlábí Ọláoyè èyí tá a fẹ́ ṣe ní December 18 tí ó bẹ̀rẹ̀ December 18 ní o tó sì parí ní ọ̀ndì 20 kí nìyẹn ẹ mọ̀ gbọ́ inú èyí tí mo fẹ́ play fún wa. ọmọ sọ tí bá bẹ níbẹ̀ mọ́sá fira ọgbọ́mọṣọ gbọmọgun ọmọ ogun tẹ lúdẹ kìlọ́mọpọ̀ pẹ́jà bí oṣù ọ̀daràn ẹ̀yin lọ́mọ gbórí ẹlẹ́mọ̀ sọ ní. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuhu akú dédé àsìkò yìí lábẹ́ àṣẹ bàbá wa His Imperial Majesty ọba Gandhi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ ẹlẹ́kẹta akínyó. ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ ọ̀sà ọdọọdún làárọ̀ ọmọbìnrin lórí àtẹ lábẹ́ àṣẹ bàbá wa ọba Gandhi Afọlábí Ọláoyè ṣọ́hún ti l'Ógbómọ̀ṣọ́ ni à ń fi fọ́nrọ̀ yìí pé gbogbo àwọn ọmọbìnrin l'Ógbómọ̀ṣọ́ nílé lóko lẹ́yìn odi àti níbi gbogbo tí a wà. sí ètò Ògbómọ̀ṣọ́ Cradles Carnival 2025 tí a ó ṣe láti ọjọ́ kejìdínlógún sí ọjọ́ kejìlélógún oṣù kejìlá. Daddy from 18 of December to 22 of December ọjọ́ kejìdínlógún sí ọjọ́ kejìlélógún bàbá wa tí wọ́n jẹ́ chairman fún gbogbo fún tí ń jẹ́ Cradles Carnival committee àwọn ẹlẹ́rìn yẹn ń gbóhùn wọn yẹn tí wọ́n ń bá wa sọ̀rọ̀ yẹn bàbá bọ́n fi èkì kò ní bàjẹ́ wọ́n ń gbéṣẹ́ fún mi o àmọ́ ojúṣe mi ni àṣà àkọyìn pé no ojúṣe wa ni kì í wọ́n ṣe àtọ́kùn pé ẹ máa bá polówó kí ni ìlú bàbá mi kọ́ ni ọdún gbogbo wa ní Cradles Carnival àjọṣe ni kò ní bàjẹ́. ọdún 2025 yìí láàrin ọjọ́ márùn-ún yìí oríṣiríṣi nǹkan ló máa ṣẹlẹ̀ oríṣiríṣi ètò láti là kalẹ̀ à á lo ààfin bàbá wa Ṣọ̀ún à á lo town hall à á sì lo Ògbómọ̀ṣọ́ stadium. ijó àṣà wa ìṣe wa ìmúra wa ìdánilárayá ẹwà oúnjẹ oríṣiríṣi gbogbo ohun ọ̀gbìn wa àti àwọn ohun ìṣẹ̀ǹbáyé wa lọ́kànjọ̀kan. This is a call to all sons and daughters of Ògbómọ̀ṣọ́ across the world. ẹ kàn sí wa ní ààfin Ògbómọ̀ṣọ́ fún àkàrà Ògbómọ̀ṣọ́ Cradles Carnival tí sáyà làbí ló kọ mi ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ Ìjẹ̀rù ní ọba tó bí mi lọ́wọ́. jílété bájí o ìbísà jí wọn kúkú ni wọn gbà lọ Ògbómọ̀ṣọ́ lọ́lọ́jọ́.